gbójú wáyé ó fọwọ́ tẹ òkè yọ níwájú rẹ̀. lẹ́yìn wá ń ṣe ló mọ́ máa ṣe báyìí gbé sókè níwájú ẹ fi ilẹ̀ ó lè dúró níwájú ẹ̀ kó o ṣe wọ́nranwọ̀nran sà. ó lè dúró níwájú Olúwa kó o ṣe wọ́nranwọ̀nran. kí ló dé pé nígbà tí ògo bá fẹ́ dé nígbà tí ògo bọ̀ ní ìṣòro máa ń pọ̀. bẹ́ẹ̀ ni ó máa pọ̀ ẹ mọ̀ pé tí èwo bá fẹ́ tú ó máa nira gan-an. bẹ́ẹ̀ ni ìgbà tí Jésù tó fẹ́ parí iṣẹ́ ìgbàlà kí ló ṣe wọ́n ló pariwo Eli lọ́wọ́ sábàtà àwọn tó wà bẹ́ẹ̀ oníyẹ̀yẹ́ ara ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó kán títí tó fi tán ó wá ní ó parí lẹ́yìn ó parí ńkọ́ ògo ni ògo ńlá. Welcome to Smedia podcast showing on your favorite TV, Smedia TV. And I want to use this medium to appreciate all our loyal fans. And fans, thank you so much for your support, for the likes, comments, share. We appreciate that. Ẹ ṣé gan. And as you all know, we discuss much about mystery of life, mystery things happening in this world. Tèmi àti tàdé máa ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé àkọ́ kì í sábà kàn gbé èèyàn wá sórí ètò. Àwọn tá bá ń gbé wá sórí ètò ó máa ń ní nǹkan pàtàkì àti ọ̀rọ̀ ọlọ́gbọ́n àti àwọn àṣírí àwọn nǹkan tí bóyá nínú àwọn ìṣòro tí àwọn ènìyàn là kọjá bóyá àwọn past experience wọn tí àwa lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Inú mi á dẹ̀ dùn tẹ́ bá farabalẹ̀ tẹ́ wò wá tẹ́ gbọ́ wá that you listen to this program from the beginning to the end even before you even conclude with your comment and the Lord will bless you. Lórí ètò lónìí mo ní àlejò pàtàkì tí má ti ní àlejò pàtàkì we have our mommy here with us. Is our mommy. I will hold you once again. Please take your time to watch this program from the beginning to the end. Mommy fún àwọn olólùfẹ́ yín tí wọ́n ti mọ̀ yín àtàwọn tí wọ́n wish láti mọ̀ yín àtàwọn tí wọ́n mọ ohùn yín tí wọ́n ti gbọ́ orin yín tí wọ́n ò tí ì láǹfààní àti rí yín àbí tí wọ́n ò tí ì láǹfààní àti mọ̀ pé so mommy yìí ló ń kọ orin báyìí so máa fẹ́ kí ẹ bá wa dárúkọ yín àti nǹkan tí ẹ yàn láàyò láti máa ṣe. Eruretoba Ọlọ́run mi Eruretoba Ọlọ́run ayérayé ẹni tí òkun rí tó sá Jọ́dánì rí ó padà sẹ́yìn Eruretoba òkè ńlá rí ó fò bí àgbò Eruretoba òkè kékèké ò lè dúró mọ́ Eruretoba àpótí tó pa Úsà ló bùkún Obedi-Ódómù Eruretoba ó ní Jákọ́bù ni mo fẹ́ ìsọ̀ ni mo kó ríra Erure mà tó mi bá aṣòro gbìjà a tó fi ṣẹ́ ogun rán Eruretoba ẹni tó fi ṣẹlẹ̀ sọ Ẹ́sítérì ìdáyàbá Eruretoba ẹni tó fọwọ́ agbára gba Ísírẹ́lì lọ́wọ́ Fáráò Eruretoba apẹ́ sọ̀rọ̀ àtètè sọ̀rọ̀ adùn fọ̀rọ̀ lọ bó bá wù bàbá mi á sọ̀rọ̀ nínú iná bó wù á sọ̀rọ̀ nínú ìyàngbẹ́ ilẹ̀ bó bá wù bàbá mi àdàkẹ́ jẹ́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 . Eruretoba ọba tó dáyé tó dá ọ̀run Eruretoba orúkọ tèmi ni Evangelist Rebecca aya Afolabi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Eruretoba. No, a round of applause for mommy. No. God be the glory. God be the glory. Ibo ni ká ti bẹ̀rẹ̀ lónìí o. Ẹ bẹ̀rẹ̀ níbì kan. Okay. Mo mọ̀ pé ẹ̀yin ará ilé ẹ ti máa wò pé orin tó ń kọ yìí mo ti gbọ́ rí, mo máa ń gbọ́, ó ti ṣiṣẹ́ fún mi. À ń bọ̀, ẹ fi kalẹ̀ sí. À ń bọ̀ lórí ẹ̀. Mommy, ọmọ ìlú bo ni yín mà? Mo jẹ́ ọmọ ìlú ká sọ pé Ọ̀ṣun State ni mí. I'm from Ọ̀ṣun State.
from Òṣù. Òṣù. Abúlé kan lọ́nà Òṣù. Tẹ́yìn kan bá pè mí lọ́mọ oko. Abúlé kan lọ́nà Òṣù. So ni mo ti wá, mo dẹ̀ fi ọkọ ní Èkìtì. Ìkẹrẹ Èkìtì. Pẹ̀lú ló fẹ́. Tí máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ béèrè mà, kí ni nǹkan tẹ wá ṣe Ìbàdàn, kí ló gbé yín dé Ìbàdàn? Kò tiẹ̀ yé mi gan-an. Abẹ́ẹ̀ rí nǹkan. Ibi tí Ọlọ́run bá ti nílò èèyàn máa débẹ̀ ni. So bí mo ṣe parí secondary school mi, mo ní láti ẹ mọ̀ pé àwa tá a kàwé lóko a fẹ́ bọ́ sí gbòòrò. Àwọn ẹ̀gbọ́n mi náà wọ́n wà níbí. So èmi fẹ́ lọ bá wọn ní Ìbàdàn o, bí mo ṣe di èrò Ìbàdàn nìyẹn. Ṣó tí bá máa bèrè láti ìgbà tí wá ti wà ní Ìbàdàn tí náà, báwo ni ẹ ṣe rí Ìbàdàn sí? Ìbàdàn dá o, Ìbàdàn sàn mí o, ó sàn mí. Ìbàdàn dá o. A ti ẹ̀ ń tọ́jú yín, ó ti hàn lórí. Ṣé Ìbàdàn ni yín ni? Mo ń ṣe Ìbàdàn, èmi náà ti pẹ́ Ìbàdàn díẹ̀ náà. Ẹni tó wà ní Ìbàdàn ló yẹ kó máa sọ pé mo ti ẹ̀rù pọ̀ mọ́ Ìbàdàn. Ẹgbọ́n ẹ̀yin ará Ìbàdàn ṣe àtọ́jú mọ́mì. Mo ti dán ọmọ Ìbàdàn. Ibi téèyàn bá gbé tó ti kọjá 30 years. Àbí. Mo ti dán ọmọ Ìbàdàn o. So mọ́mì, mi ò wulẹ̀ ní láti bi yín pé ṣé iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ orin lẹ yàn láàyò. Mo yàn o. Bẹ́ẹ̀. Olúwa ló yàn fún mi o. Olúwa ló yàn fún mi o. Kò easy o. Kò dúró torin nìkan, kò easy. Bẹ́ẹ̀ ni. Ṣé Olúwa máa ń sọ pé kéèyàn ṣe nǹkan kan nìkan ni láì ṣiṣẹ́ mi mọ́? Ó máa ń sọ bẹ́ẹ̀ o. Ó máa ń sọ o. Ní ọ̀dọ̀ tèmi ó sọ mi mọ́ tẹlòmíì o. Okay. Because before I get into that ministry at all, mo níṣẹ́ tí mo ń ṣe. Okay. Mo níṣẹ́ ọwọ́. Àwọn òfin ńláńlá yẹn lèmi ń ṣe. Tí mo láwọn ọmọọṣẹ́. Tí wọ́n tẹ́ bá fẹ́ gbé òfin yín, ẹni tó fẹ́ ṣe ìyàwó ń sìn bí ẹni tó fẹ́ ṣe ìyàwó yìí tó bá fẹ́ ṣe ní ọjọ́ Friday tó bá gbéṣẹ́ wá fún mi á gbà. Bẹ́ẹ̀ ni. Tó fẹ́ ṣe ìyàwó lọ́jọ́ Saturday. Yes. Tó bá gbé òfin wá, mo láwọn ọmọọṣẹ́ ìkọ̀ọ̀kan ló máa mú kọ̀ọ̀kan, mo dẹ̀ ń ṣe freedom fún wọn. So nígbà mo tún ṣe yẹn tán, mo tún ní ibi tí mo ti ń ta nǹkan tajà. Àwọn kí lórúkọ ẹ̀ bọ́ǹfìtà kí náà ń pè wọ́n yẹn náà. Provisions. Yeah. Mo níbi tí mo ti ń tó ìgbà tí mo gba iṣẹ́ ìránṣẹ́ mo sì ń ṣe mo sì ń lọ rajà máa ń lọ rajà lógún pa máa tó ṣọ́ọ̀bù mi máa kún tó bá di Easter àbí Christmas orú àwọn tí àwọn ọmọ fi máa ń ṣeré yẹn wá gbogbo ẹ̀ ni máa lọ máa kó sínú ọjà mi ìgbà yẹn kó máa pa 10,000 12,000 a day níbi wàá mọ̀ pé owó ni no mo ń ṣiṣẹ́ mi gbà tí iṣẹ́ wa wọra dáadáa tó wọra 2000 ni mo bọ́ sínú ministry gangan year 2000 ni mo wọnú ministry gangan. Mo wà ń gbà yín náà. Ẹ mọ̀ wílẹ̀ don't bother. So bí mo ṣe wọnú ministry mo wá wò pé jẹ́ kí n lọ sí Bible school torí ìgbà yẹn tó bá ní ìpè lórí o gbọ́dọ̀ lọ fún ẹ̀kọ́ Bíbélì. Tó bá ẹni ìpè kó bá jẹ́ sí di orin wàá lọ sí báyìí. O gbọ́dọ̀ lọ kọ́ ẹ̀kọ́ Bíbélì. Yes, mo lọ sí ẹ̀kọ́ Bíbélì. Ìgbà tí màá fi jáde mo rí i pé gbogbo ohun tí mò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó pa lára ṣẹ́wọ̀n pé mo ti fi school sílẹ̀ ṣùgbọ́n ó wá kù provisions nìkan tí mò ń run nígbà tí tó fi máa di bí ọdún 4-5 gbogbo ẹ̀dẹ̀ láì sí pé bóyá mi ìrajà sínú kínní everything just mo tún gbégbá mi mo lọ ta bọ́ sí kọ̀rọ̀ àwọn tó ń gbé kínní yẹn mo tún lọ gbé yẹn ìyẹn ò tún ṣe mo tún lọ gbé mi mo tún lọ kọ́ fìlà bọ́n ṣe fìlà olú eléyìí mo tún lọ kọ́ mo tún sanwó síbẹ̀ mo tún ṣe freedom mo ṣàfẹ́ ṣe gbogbo ńgbà tẹ́nìkan ẹni yẹn má yọ rẹ̀ lẹ́nu prophet kan ló ní ó lò lè dáwọ́lé nǹkan kan kó yọrí face what God called you to do face it. Ó dùn mí because abóyá ẹ máa bèrè débẹ̀ torí mo máa ń sábà sọ fún yàn pé ẹni tí ò mọ bí tí mo ti ń bọ̀ kó má bí mi ò ibi mo dé. Ẹni tí ò mọ bí tí mo ti ń bọ̀ kó má béèrè lọ́wọ́ mi ibi tí mò ń lọ torí ẹni tó mú mi bọ̀ ọwọ́ ló mú mi dání. Ibi ó bá dé ni mo dé.
yeah ibi ó bá ti mú mi dé ibẹ̀ ni mo dé because mo rí pé kò rọrùn láti ṣiṣẹ́ fi iṣẹ́ tó mú nǹkan wá fi sílẹ̀ kó wá má sí kó dẹ̀ ní orin ládùúyà mo so pint mi náà mo so kọ́mú náà yes. tó ti já ti ẹ̀rọ owó rà mí. owó kẹ̀ mo dẹ̀ ti ń jáde wọ́n ń pè mí náà wọ́n ń pè mí níbi tí ogun pọ̀ ṣùgbọ́n wọ́n ń pè mí. tẹ́lẹ̀ níṣẹ́ tó ń fún yín lówó tẹ́lẹ̀ tó ń ṣe dáadáa. kò easy now kò easy o. okay for like be a lot of people tó máa wòyàn bí ẹni pé ṣé dandan ni kó ṣiṣẹ́ ìránṣẹ́ ni àìṣe bí ló lé ẹ débẹ̀ ni. èmi gan doubt ẹ̀. láíláí mọ̀ pé kì í ṣe fóònù. èmi gan tiẹ̀ doubt ẹ̀ pé olùwàṣọ ó pè mí báyìí mi rò pé ó pè mí mo lè pè yẹn kó olùwà ó pè mí. ìgbà tí n bá ní ó pè mí gan làwọn kó ṣe pè ẹ ló mà mo kàn ní kí yín ni o orin yín náà mò ń gbọ́ lọ́wọ́ yìí that God will bless you ẹ wò ṣe ló dàbí pé mi lè ránṣẹ́ sí n kò bá drop mani lẹ́mí yan ni ṣé o rí pé ó pè ọ́ why am I suffering now. God bless you mama. apẹ́ sọ̀rọ̀ á tètè sọ̀rọ̀ adùn fọ̀rọ̀ lọ. So, mọ́mí tí ó possible kí èèyàn máa ṣiṣẹ́ Ọlọ́run kí ó máa bless souls kí èèyàn dẹ̀ máa ti rí bùkún kankan. ó possible tákòókò èèyàn ò bá ti tó wàá máa ṣiṣẹ́ náà. kí èèyàn dẹ̀ tún máa broke. tó máa broken gan broken o lè broken. premium broke. yes broken I'm telling you. Jesus. ó máa ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀ àti ibi tó ń lọ. But no, I will not look back. Yes. Mi ní padà. Ibi tí mo lọ náà mo ń lọ. Yes. Tó bá pẹ̀lú bó ṣe ń ṣe ìwọ ní sùúrù. Ó lè má yọ àwa yìí. Àwọn ìdojúkọ wo lẹ ti nítorí ọ̀rọ̀ tá a máa sọ lónìí pọ̀ àti ìdébi orin yín gangan. Àwọn ìdojúkọ lára àwọn ìdojúkọ tẹ torí ó máa pọ̀ mú mọ̀. Tẹ́ ní nínú bóyá ńgbà tẹ́ bẹ̀rẹ̀ ministry yìí ìgbà tẹ́ ń ṣe bọ̀ àti ìgbà tí orúkọ yín náà bẹ̀rẹ̀ sí ní máa wà lókè. Ìdojúkọ pọ̀ o Ọlọ́run tó ga elétò ayé mi o bàbá mo gbé ọ̀gá. Ìdojúkọ nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀. Mọ́mì kẹ́ lè dáhùn ẹ̀ papọ̀ nítorí reason tí mo fi bẹ̀rẹ̀ nítorí iṣẹ́ mọ̀kàn tó ń pè ní Gen Z àwa Gen Z àwa Gen Z I'm still a Gen Z. Yes, why are you laughing? Okay, so àwa Gen Z àwọn Gen Z ló ti pọ̀ nínú ministry nsìn tó láwọn ń ṣe ministry orin. So and èmi iṣẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí 2 years ó dẹ̀ ti fẹ́ blow. Ó máa blow wọ́n á dẹ̀ blow. So okay wọ́n á dẹ̀ blow. Mọ̀ tó ń pè ní blow ni. Torí àwọn ò fẹ́ jìyà tó wà bẹ́ẹ̀. Ṣé ẹ̀gbọ́n tó ń pè ní blow ni ẹ̀yin eléèbó blow okay bob ṣí bob wá blow ṣó wúlò mọ́ ni. Down now ẹlẹ́fẹ́ blow mi ní kéèyàn máa blow. Okay bob yẹn ti blow ó ti bàjẹ́. Ó bàjẹ́ ni. Mo ṣàfẹ́ kì í ṣe pé àdúrà wọn ni pé mo fẹ́ fùfí. Mo fẹ́ blow. I want people to know me. Ayé ìyàjọ́ ọmọ gbọ́dọ̀ mọ̀ mí ni. Ọ̀tọ̀ nìyẹn. Ọ̀tọ̀ ni pé I want to fulfill destiny. I want to obey God. Tó bá mo fẹ́ fulfill destiny. Torí àwọn ayé kan wà tán rán ẹ sí. Tó gbọ́dọ̀ deliver fún. Tó bá ní passion yẹn, ó ní sùúrù ni o. Ó máa ní sùúrù gan. Bẹ́ẹ̀ni, tó bá ní ayé kan tó pé ayé mi fẹ́ fọ nǹkan. Wà ní sùúrù. O ò ní bẹ́. O ò ní sọ pé o fẹ́ blow. Wà ní mo fẹ́ àti nínú ìpọ́njú ẹ̀ o gbọ́dọ̀. Wà ní mo fẹ́ mú àyànmọ́ ṣẹ. Kò dẹ̀ tẹ́ni tí ò ní. Kò sẹ́ni tí ò ní. Kò sí. Kò sẹ́ni tí ò ní purpose. Bíbélì sọ pé ó ní gbogbo ẹni tí mo dá fún ògo mi. So kò sẹ́ni tí ò ní purpose. Oníkálukú ló ní. Ṣùgbọ́n tó bá ní o fẹ́ ṣe tiẹ̀ blow ni o máa blow gan. Ó máa blow. Tó bá dẹ̀ wá wà kú wa. Wà á rí ìkúrì definitely. Rate
tí àwọn Gen Z tó kọ orin sìn tó ṣe ń wá connection. Connection pọ̀. Òun ni mo sọ pé ìgbà tí èèyàn bá ṣe bẹ̀rẹ̀ tó jẹ́ olórin ẹ̀mí tó ṣe bẹ̀rẹ̀ wà ní ìdojúkọ torí wà á ti mọ̀ wípé kì í ṣe ọjọ́ tó bá dìde ló máa kànkè. Ó ní processing. Kò sí ní t'Olúwa fẹ́ ṣe fún ọ láyé tí ò fún ẹ ní processing. Tó bá jẹ́ pé Jésù tí à ń sọ olùgbàlà yìí tí Ọlọ́run ò bá fi processing sí á ti fade away. Tó bá kàn jábọ́ gbì á ti rí nǹkan náà táwọn kan máa ti bọnú òṣùpá tá jábọ́ gbì tá dàbí ti Jésù. Ṣùgbọ́n nísìnyí ó wá Màríà wúndíá. Àsọtẹ́lẹ̀ ti wà. Ó take time. Yes. Ó wá Màríà wúndíá. Ó wá sọ́dọ̀ ẹ̀. Ó process 9 months. Òun náà rìn. Ó rá. Jésù mọ̀yàn láyà Màríà. Òun náà rá. Gbogbo ẹ̀ ló ṣe. Gbogbo táwa náà ṣe ló ṣe. Ó ní ó gbé àgọ́ wa wò kó lè mọ bí a ti ń táwa náà ṣe ń feel. Ṣé ti yé wá ń sìn? Tó bá jẹ́ kò sí processing ni Jésù àwa ní shop sórí ilẹ̀. Ṣùgbọ́n processing wà. Gbogbo tó máa ṣe láyé yìí tó o bá ti wà ní ètò Ọlọ́run one after the other lọ́rọ̀ ayé yìí ó kàn lè dìde. Àwọn tó ń mọ̀ yìí mọ́mí Eruretoba ìmí ọ̀pọ̀ mi ò mọ àwọn nǹkan tí ẹ ti dojúkọ nínú iṣẹ́ orin. A fẹ́ kẹ́ bá wa yẹnu náà díẹ̀ nínú àwọn ìdojúkọ tí ẹ dojúkọ mà. Nínú iṣẹ́ orin. Bẹ́ẹ̀. Ìgbà tí Olúwa wa ṣe bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé nígbà yẹn bóyá wọn ò lè gbàgbọ́ pé àti pé ìgbàgbọ́ ẹlòmí ibi tèmi ti dìde wọ́n fi pé kò yẹ kí n jáde fórin. Kò yẹ kó jẹ́ pé orin lẹ máa kọ. Lẹ máa kọ. Èmi rò pé bóyá mo ṣe fíò ni. But gbogbo ìdojúkọ ìgbà yẹn mo kà sí 2 tó lọ̀ mí dáadáa tó fún mi lókun tó grand mi. Torí tí ò bá rí bẹ́ẹ̀ mi ní mọ̀ láti lọ bọ́ lọ́run. Mi ní mọ̀ láti lọ sọ pé Olúwa ṣó pè mí. I could remember a day tí wọ́n bá mi sọ̀rọ̀ tí mo wò pé tí mò ń lọ lójú ọmọ ní mi ṣe mọ́ jàre mi ṣe mọ́ ajẹ́pọ̀ Ọlọ́run ò pè mí tòótọ́ Ọlọ́run lè pè mí kí gbogbo ẹ̀ tó bá bí mo ṣe dé junction kan l'Olúwa bi mí léèrè ìbéèrè méjì. Ó ní ọmọ ǹjẹ́ ẹnìkan á lè tan iná kó gbé sí abẹ́ tábìlì mi ò tiẹ̀ mọ̀ pé ó wà nínú Bíbélì. Ó ní bí kò ṣe pé ó gbé sórí tábìlì kó fi ìmọ́lẹ̀ fún gbogbo ènìyàn. Mo ṣe bíi pé mi gbọ́. Ó ní ọmọ ǹjẹ́ ó dára láti gbọ́ ti ènìyàn ju àti gbọ́ ti Ọlọ́run lọ. Mo ní kódà mo kàn bú sẹ́kùn ní láàrin títì. Mo wá kọrin kan orin yẹn òyìnbó ni wọ́n kọ ṣùgbọ́n Yorùbá lèmi kọ lọ́jọ́ yẹn. Ó mọ̀ pé mo lè ṣe ó mọ̀ pé mo lè dúró ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀. Mo ní Olúwa mo ṣetán láti dúró bá ṣe pé ikú ni ó yá. Mo ṣe bí Ẹ́sítérì tó sọ pé bí mo bá ṣègbé mo ṣègbé mo kàn papọ̀ máa dúró wọn ò ní dá mi padà sẹ́yìn. Àwọn ibòmíì wà tó jẹ́ pé nígbà tá a tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ogun tó dojú kọ wá látọ̀dọ̀ àwọn pastors àwọn oríṣiríṣi pọ̀ pé kó lọ bí ministration ká má fún ẹni 10 kọ́bọ̀ wálé kó dẹ̀ kó àwọn backup nítorí mi rí lójú àwọn tó ń báyàn mákẹ́tì lásán mákẹ́tà lásán mákẹ́tà tí mo kọ́kọ́ bọ́ sí lọ́wọ́ gbogbo ọdún 4 tí mo lò lọ́dún ẹ̀ 10 kọ́bọ̀ báyìí kò fún mi èmi ni mo dẹ̀ lówó iṣẹ́. For years. Yes èmi ni mo ní owó ṣe èmi ló sanwó studio èmi ni mo sọ pé kó bá mi ta nìkan ni ọjà yẹn ò ta kò ta wo ẹ wá wo báyìí kò ta 10 kọ́bọ̀ n ò fún mi. Nígbà tó di 2004 ni Olúwa wa sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan pé kí n lọ gba gbogbo ẹni tí mo ní lọ́dọ̀ mákẹ́tà kí n lọ kó pé kí n má gba mákẹ́tà mọ́ ní Olúwa dẹ̀ ti sọ fún mi náà tẹ́lẹ̀
mi kàn ní courage àti rọ̀bà wọn pé ẹ bá mi kó kinní mi ńgbà mo gbà kúrò lọ́wọ́ wọn ó di gòbé wàhálà ṣẹlẹ̀ mọ́ ìgbà yẹn lolúwa ti bẹ̀rẹ̀ sí ní mákẹ́ẹ̀tì mi láti 2004 yẹn ṣe mo mi ti ṣe ìgbà yẹn mo ṣe CD kẹta nígbà yẹn so tá a bá kó jáde ibi tí a máa fẹsẹ̀ rìn ibi tí ọkọ mi dẹ̀ ní ọ̀kadà burúkú kan gbà yẹn ọ̀kadà 1913 àwa bíi mélòó kan àwọn ọmọ ọlọ́run tó ń bá mi ṣiṣẹ́ di 10 ní nọ́mbà tó jẹ́ pé gbogbo inú wọn máa ń dùn láti pé ministry yìí inú wọn máa ń dùn láti bá wa ṣiṣẹ́ gbogbo wọn ti di prophet nísìnyí wọn ti wà èyí tó wà ní UK tó wà ní US tó wà ní Canada they are all doing good níbi tí gbogbo wọn wà so ìgbà yẹn tí wọ́n ti gbé wa lọ program ọkọ mi máa gbé méjì ajá sílẹ̀ tó bá ṣe distance tó bá ṣe ni tí n bá rówó á gbé mọ́tò á gbé ká wọ mọ́tò lọ èyí tí owó ò bá ká dádì àwa gbé wa ìkíní kan drop wá síbẹ̀ ìgbà tá a bá wá ń bọ̀ my dear brother 10 kọ́bọ̀ wọn lè má fún ṣùgbọ́n ibì kan tó ti ọ̀họ́ tí mi lè gbàgbé to God be the glory. Wọ́n pè mí wọ́n pe olórin kan náà síbẹ̀ lọ́jọ́ yẹn àwa méjì ni wọ́n ṣe anniversary church mo dẹ̀ ti wà ń bẹ̀ èmi mo kọ́ débẹ̀ later wọ́n padà dé so mo kọrin èmi ló kọ́ kọrin wọ́n wá ní kí ẹni yẹn kọrin ìkejì so bí mo ṣe kọrin tán mo dúró àwọn ọmọ mi jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ìdúlé kan òun wá ń kọrin ó kàn ṣẹ́wọ́ sí mi ní sísá mi máa bọ̀ òun lọ sí Abẹ́òkúta ẹ bá mi parí orin yẹn lórí stage ló dẹ̀ ti pè mí ṣe mọ̀ pẹ̀lú mi níbẹ̀ mo kàn gba máìkì ni mo bá bẹ̀rẹ̀ sí ní kọrin lọ mo ń kọrin lọ ńgbà ìyẹn ti wá lọ àwọn ọmọ yẹn wá dúró àwọn boys yẹn wọ́n dúró so bó ṣe wá kọrin tán tí a ṣe gbogbo ètò my good brother wọ́n wá ń sáàbù ní páàkì oúnjẹ àwọn ẹni tí ó gbé máìkì fún mi tó ní kí n bá òun ṣiṣẹ́ wọn ń páàkì oúnjẹ àtàwọn ọmọ ẹ̀ wọ́n kó sínú mọ́tò wọ́n kó fún wọn wọ́n lọ wọ́n wá jókòó wọ́n ní ẹ̀sìmọ̀ tí ì sáà fún mi kò sábà mọ́ ni o ẹ jókòó síbẹ̀ yẹn náà mo ní ẹ bá mi bú àtàwọn tí ẹ wò ó kò sábà o ẹ jókòó bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ jẹun o kí ni mo ní kí n jókòó nígbà tí ó dá ẹ mú ẹbù wá ẹ wò ó ẹ kò tiẹ̀ sẹ́ran gan mọ́ mo wá lọ jókòó sí ẹnu ọ̀nà ilé GO ọ́fíìsì GO wọn pé kán lè rí mi at least kán tiẹ̀ fún mi lówó kí n máa lọ ni mo ṣáà yọjú 30 minutes gbogbo èèyàn kan ti fẹ́ẹ̀ délé ẹ̀tọ́ mo ṣáà yọjú 30 minutes wọn ò jáde sí mi n kò evangelist ẹ wo ẹ má bínú máa ránṣẹ́ sí yín kò sí 10 kọ́bọ̀ tí màá fi gun ọ̀kadà délé tàbí táwọn ọmọ fi lè gọ̀kadà mo wá bú sẹ́kún mo sunkún mo sun ẹkún mo wá jáde sí títì àwọn tó ṣì ń lọ àjọ rìn lọ mo wá gbé ibo ni mo ti fẹ́ rówó lọ́mọ ní àwọn ta CD méjì àbí nǹkan gbà ẹ̀ láǹtà ní ọ̀dẹ́dẹ́rẹ́ náírà. okay. so ó ní ó yá ẹja ibi tá a bá rìn dé tí owó bá fi ká bàṣà délé nìyẹn mo ṣe délé mo ní ẹ wo iṣẹ́ yìí mi ò ṣe mọ́ ọkọ mi ní kí ló ṣẹlẹ̀ mo narrate story ọkọ mi ní ṣe pé bóyá ẹgbẹ́ mọ́tò lọ ló yẹ kán treat yín báyìí torí mo rí pé ẹ ṣe dáadáa ni wọ́n ṣe pè yín ẹ ṣe dáadáa ẹni tí wọ́n pè ó padà drop mic fún yín ẹ̀yin lẹ padà bá ṣe iṣẹ́ wọn ò tún fún yín lówó wọ́n pààkì owó fún yẹn wọ́n tún fún wọn lóúnjẹ. wọ́n ti ẹ̀ tún fún yín lóúnjẹ tẹ́ fi máa lókun àti rìn. àbí wọ́n ti fún mi many like that àwọn ìdojúkọ látọ̀dọ̀ àwọn tó ń pè èèyàn ṣe mọ̀ pé olúwa wà ní àkìbíò àkìbíò pé oyè báyìí lè máa fún wa rárá ṣùgbọ́n ọlọ́run ti wá fún wa ní àwọn orí ọ̀fẹ́ kan tí pé àwa 10 là ń bọ̀ o àwa 8 là ń bọ̀ o
ẹ jọ̀ọ́ kí ni preparation yìí o. kí ni preparation yìí fún wa o. Oye báyìí la ní ẹjọ́ sàn torí Ọlọ́run ẹ bá wa háàdì báyìí sí torí a mọ̀ wípé we are servants in the vineyard of God. Yes. So a gbọ́dọ̀ sọ pé iye báyìí ni kẹ́ fún wa ṣùgbọ́n tán bá sọ pé iye báyìí tí ò bá tó a sọ fún wọn pé ẹ dákun ẹ mọ bí tá a ti ń bọ̀ bóyá ó kọjá Ìbàdàn bí a máa repo àwọn boys á jẹun lẹ́nu mọ́tò. Definitely. Èmi náà á fẹ́. Definitely. So a sọ pé ẹ bá wa àwọn logistic ẹ bá wa háàdì ẹ mọ ẹjọ́ níbí ni but bá a ṣe ń ṣe tó náà àwọn kan pàpà wọ́n tún abuse wa just of reasons alọ́bì kan. Mo ti wò pé bàbá yìí at least kò yẹ kó má mọ rírì olórin. Mi sọ fún wọn wípé this is the amount to pay or I don't even call. So till we get there àṣà minister wọn pe olórin kan náà mọ́ wa olórin tí yẹn ò lè gbà less than 500 tàbí 700 tó bá wo relationship. So on getting there àṣà ṣe ṣetán ń lọ wọ́n gba account number làwọn ń yẹ ojú fóònù wò pé kó tiẹ̀ dún ẹ guess èló lẹ́rù pé ó lè dún. At least we have 300. Bí 300 they were in point or on point. Àbúrò mi ni mo rí 30,000. Èló ni ẹ? 30K kọ́ yẹn. 30K. 30,000. Mo kọ́kọ́ ju fóònù dànù. Àwa mẹ́wàá Jésù mo repo Jésù mo ojú mi orí mi fò dànù pé wow. Nínú bí tá a tún sì wà ẹnìkan sì lè sẹ́ndì 30,000 pẹ̀lú làwọn ọmọ mi gbáyà mi pé a ti ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ mo ní mo trust bàbá yìí nígbà at least ẹni tó pè mọ́ mi kó tó kúrò lé o ti gbowó kò yẹ kó ṣe mí bẹ́ẹ̀. Àbájọ táwọn artist mi náà fi máa ń. Mi ò lè bá wọn wí o mi lè kàn yín mọ́ gbogbo ẹni bá ń gbọ́ mi tó bá ń charge. Mi ò sí lára àwọn tó kàn ẹ́ má gbélébù o. N tó pé ẹ ló ṣe yẹn o. Because àwọn pastor mi wọ́n ti jẹ́jú àwa tá a kì í. Ẹ má bínú pé mo pè é. Yes, it's not those yes. Yes, wọ́n ti at least ẹni tí ò bíìlì ẹ ṣe dáadáa. Ó họ́nà ẹ gidi ni. Ṣe dáadáa. Kì í dẹ̀ ṣe pé ó débẹ̀ kò deliver. No, ó deliver ó pe Ọlọ́run sọ̀kalẹ̀ gbogbo yín rí torí kò mọ iye tí ó gbà. Ó dẹ̀ tí wá kó bọ́ìsì wá. Pity pé ó gbé bọ́ọ̀sì ẹ̀ wá ó kó àwọn bọ́ìsì ẹ̀ wá ó kó everybody wá ó ń wá ń lọ ó fún ní 30,000. Bó ló ṣe fẹ́ ṣe àwọn bọ́ìsì tó jẹ́ pé nítorí fi ń jẹun nìyẹn ṣé bẹ́ẹ̀ mi lọ Ọlọ́run pè ẹlòmíràn kẹ́ni ẹ lè wá fún ara yín náà kò í jọra wọn. Láyé. I can go alone but tí màá deliver kọ́ ni àwọn tí ẹ ti jọ ṣe rehearsal yes àwọn tá a ti jọ mọ owó ara wa pé okay let's put it like this for something to become o gbọ́dọ̀ ṣe nǹkan kan mo gbàgbọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa yí padà because Bíbélì sọ pé ẹni bá ṣiṣẹ́ lórí pẹpẹ àbí ó máa jẹ ní orí pẹpẹ náà ní tó máa jẹ náà ó gbọ́dọ̀ yó iṣẹ́ yìí ní tòótọ́ àyàfọ́ sọ pé iṣẹ́ Olúwa ni ṣùgbọ́n àníṣẹ́ míì ibi tá a bá ti ń ṣe èèyàn ń jẹ níbẹ̀ náà ni tí ẹ bá sọ pé iṣẹ́ yìí iṣẹ́ Ọlọ́run dẹ̀ ń ṣe wọ́n ń ṣe kí ni yes ẹ̀yin ń kọ́ ṣé àṣìṣe Ọlọ́run ni you are buying big cars. Renovate church everywhere is àwọn ọmọ yín lọ good school iṣẹ́ Olúwa náà dẹ̀ ni bẹ́ẹ̀ ni bó bá ṣe ṣètò Ọlọ́run ló máa ń pèèyàn ní èrè ní tòótọ́ but mo rọ̀ wá gbogbo àwa tán máa ń ṣe bẹ́ẹ̀ sí tán kì í ṣe wá dáadáa ẹ jẹ́ dáríjì wọn torí ní ọ̀dọ̀ tèmi bọ́lọ́run ṣe ń di fún mi I don't know bẹ́ẹ̀ ni bó bá lọ bò mí ní ìsìtòwé kìíní kan Olúwa ní màá tó fún ẹ màá san fún ẹ Olúwa ní màá san fún ẹ màá san fún ẹ ó dẹ̀ máa san fún mi ìgbà kan tí mo wò pé Olúwa bò ní wọ́n ní mo ṣe fẹ́ rọ mọ́tò àníìdí mọ́tò àlọ́ chata mọ́tò mo wá wò pé mo ní ọjọ́ kan mo mówó délé nígbà mo san tówó boys tí mo parí ẹ̀ gbogbo ẹ̀ wá kú
15,000. Mo ní 15,000. Mo lólúwa. Mélòó ni mo fẹ́ kó 15,000 ìjọ tó máa ra mọ́tò 3 point kìíní kan. Olúwa. Láàárín oṣù méjì Ọlọ́run dẹ̀ ra mọ́tò fún mi. Yes. Mo ti rí èèyàn tó gbé mọ́tò. Mo lọ prógámù kan sà ní Àkúrẹ́, Adó. Ẹni yẹn ti rí mi, èmi ò rí wọn. Ó kàn gba nọ́mbà mi lọ́wọ́ àwọn boys mi. So bá ṣe kúrò ń bẹ̀, ó WhatsApp mi pé àti ibẹ̀ yẹn ló ń ti rí mi, òun fẹ́ pè mí sí prógámù kan. Mo lọ prógámù ẹ̀ yẹn. Ó sanwó bọ́ọ̀sì tó wá gbé wa. Ó tún fún wa lówó mi. Later a wá lọ sí Adó, mi mọ̀ pọ́n wà ń bẹ̀. Ibi tá a ti kọrin tán. Ó kàn pè mí ni. Mọ́mì mo wà ń bí o. Mo ní sá bọ́lẹ̀ wá. Ó ní inú mi dùn pé mo rí yín. Ó sá mú mi lọ́wọ́, inú ẹ dùn. Ó ní àwa fans yín rèé, àwa fans níye. Ó dẹ̀ mú wa. Mọ́tò a yá mọ́tò yẹn lọ ni. Mọ́tò bíi Camry ni. Okay. Èrò normally èrò tó yẹ kó gbé kò yẹ kó ju 5 àbí. Yeah. Èrò 4. 3 lẹ́yìn méjì 5 ni. Yeah, just 5. Yeah. But àwa táwa ẹ bèrè àwa táwa mẹ́. Emelu. Àwa 9. Bẹ́ẹ̀. Kí ló dé àwọn kan tó kọ lẹ́yìn bùtù ni? Bẹ́ẹ̀. Àwọn boys gbé ìkan gbé kan. Táyọ̀ ní pẹ́ jò. Bẹ́ẹ̀. Nígbà tó rí wa, ó ní mọ́mì, ibo ni àwọn boys ìjókòó sí? Mo ní ibi náà ni. Mọ́tò yìí. Chai. Mọ́mì, ẹ kú mbẹ, ẹ má bọ̀. Mo dẹ̀ ní mọ́tò kan ní Kútọ́nù tó ń bọ̀. Mo ní ẹ wo mi lówó. Ẹ jẹ́ fi fọ́tò ẹ̀, ó dẹ̀ send fọ́tò. Ó ní ṣe mo like ẹ̀. Mo ti pé ibo mo ti fẹ́ rówó. Ibi tí mo wá ìmí bill. Èló ni mo mọ̀ tán fẹ́ fún mi ń bí. Èló ni mo fẹ́ kó fún wọn. Mo ní ẹ wo Sami ò lówó. Èmi honorable mi lówó. Ẹ má wọrí, ọjọ́ kẹta báyìí ó wà ní Kútọ́nù. Ngbò fi máa tó Thursday mo fẹ́ lọ fún evangelism ni. Mo ti múra, mo ti gbé báàgì mi gẹ́gẹ́. Mo dẹnu ọ̀nà kí n jáde, mo kàn gbọ́ tí fóònù mi dún. Hello ma, ṣẹ́yìn ni mọ́mí Eruretoba. Àmúrí Jésù ló ń jẹ́ Eruretoba o. Ẹ wo, a ti gbé mọ́tò yín dé, mo ní níbo. Mọ́tò èwo. Wọ́n ní honorable ló rán wa sí yín pé ká lọ gbé mọ́tò yẹn fún yín. Mo ní mo pọ́pọ́ mi, mo ní ẹ̀sà. Wọ́n ní wọ́n gbé ọkọ mi lówó lọ́wọ́ o. Torí mo ní mi ní olówó. Mo ní ṣe ní tẹlifíṣẹ́ kan gbé mi lọ àbí ó ti dá. Ó dá mò ń bọ̀. Ọkọ mi pàdé mi ní àpáta. Gbam. A ti dé challenge. Wọ́n á fi mọ́tò kíní trace mi. Ọlọ́pàá tì gan lẹ́nu mi ní kí ló gbé tó yẹn. Ṣé mo kí wọ́n ń gbé bọ̀ ni? Okay. Ni mo ń wo mọ́tò mo ní mo kàn sọdá. Mọ́mì sọdá mi jẹ́ sọdá àbí ọ̀dà ló ó ti dá pa. Ó dákẹ́. Náà ni òkè wọn ní honorable ní ká pàdé àwọn níbi báyìí. Àwájọ lọ sọ́dọ̀ honorable. Mo ní ẹ̀sà mi tí lówó. Ẹ wo ẹ lọ gba nọ́mbà sí lọ́la o. Gbà ìtẹ́ bá ní kẹ́ fi ránṣẹ́ ní ọ̀la. Jésù. Lójó kan ṣe wẹ́líwẹ́lí mo ní bóyá wọ́n dẹ pàkúté ni o, wọ́n lè wá fẹ́ gbà padà o. Bóyá Jésù ẹ mọ̀ aláìgbàgbọ́ ní tí ò ṣẹlẹ̀ rí. Orí tó máa jáyàn láyà. Ní ilé sùn ọjọ́ 3. Ọjọ́ kejì báyìí mo kàn ẹ jọ a máa gba nọ́mbà, wọ́n lẹ̀ mọ́ mo ní okay very good. Tí n bá jí lóru máa ṣe báyìí máa pí àṣẹ ló mọ́tò yẹn gan Ọlọ́run fún wa lò. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ó fi rọ̀ wá lọ́rùn lásìkò yìí. So bọ́lọ́run ṣe máa ń di nígbà míì ó máa ń di ó ní máa fi bá àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ní ìsìn yìí. Ọlọ́run máa di tó bá jẹ́ Ọlọ́run ló bá dòwò yẹn pọ̀ papọ̀ Ọlọ́run máa di ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ ṣùgbọ́n máa tún sọ báyìí fún gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ jẹ́ ń lo avenue yìí. Okay, sir. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí ẹ bá ti gbé àwọn kan tí wọ́n sọ pé àwa kì í bí o èlò lẹ́ni fún wa àti rí èèyàn tí mo sọ bẹ́ẹ̀ fún rí tí ò padà pè mí. Okay. Ó ní mi serious ni. Yes now ó bill pé gbogbo àwọn tán pè wọ́n bill wọn ni. Ó wá ní èlò lẹ máa gbà. Àwa kì í bill. Serious fàyè yín. Yes. So àwọn tí ò bill yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
ẹ wá fi réètì àwọn tó bí yín, ẹ fi mú ọ̀rọ̀ yìí pé ẹnìkan bí yín ó máa gba 2 point kìíní kan, ẹnìkan bí yín ó máa gba 500, ẹni tí ò bí yín ẹ wá fún ní 100,000. ẹ ṣe dáadáa o, ẹ ṣe dáadáa, torí nǹkan kan náà náà jọ ń kó bọ̀. Anointing gan tó lè yàtọ̀ sí anointing. bẹ́ẹ̀ ni ẹ lè rán Ọlọ́run nínú àwọn tí ò bí yín ju àwọn tó bí yín lọ. bẹ́ẹ̀ ó máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú lẹ fi mú. most time gan ẹni tí ò bí ló máa ń prepare jù. bẹ́ẹ̀ ni àwọn tó bí lọ. ibi tó ń lọ, I was in a place yesterday. Bí mo ṣe Olúwa kí ló fẹ́ kí n ṣe ń bí, kí ló fẹ́ kí n sọ, Olúwa ìwọ nìkan rí o Jésù, torí Olúwa ti bá mi sọ nígbà kan tó ní tí n bá ti rí òun màá yìn òun. tí ẹ bá ti rí òun màá yìn òun. Okay, God bless you ma. So definitely o gbọ́dọ̀ rí Ọlọ́run níbì kan. tó o bá ti rí o lè yìn. Ọ̀rọ̀ resettlement kọ́. Ọlọ́run ayérayé ẹni tí ò kàn sórí bí o ṣe ń sọ o gbọ́dọ̀ locate ẹni tó ń kí. Olódùmarè yìí o gbọ́dọ̀ locate ẹni tó ń kí. tó bá ti locate ẹ̀ ńlá mú kí ṣe mọ̀ pé praises ó wà contagious. Àwa mú kí spirit yẹn draw ìwọ náà. O lè wà níwájú Olúwa tó ń kí kó má ògò márùn náà. O lè kí mo sọ ní orin mi kan mo ní Olúwa má jẹ́ ń kí Ọlọ́run tí mi ní padà rí ní lẹ́yìn ìrìn àjò ayé mi. Má jẹ́ ń kí Ọlọ́run tí mi ní padà rí lẹ́yìn ìrìn àjò ayé mi. Má jẹ́ ń júwe ilẹ̀ tí mi ní padà dé. Jésù. Tó bá Jésù kíní kan tó ń sọ Jésù dá ẹ mọ̀ gangan. Ṣó dá ẹ mọ̀. Mo sọ fún kábìkan nínú ìwé Lúùkù ó ní gbogbo àwọn tó ń pè mí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run Olúwa ó ní òun ní lọ ìjọba mi. Ó ní màá sọ pé mi ìmọ̀ yẹn rí. Definitely. Tó ní ìṣe Ọlọ́run tó ṣe agbára rẹ̀. Mi ò lè máa kí Ọlọ́run kó o má rí Ọlọ́run yẹn. That's why àìmọye oríkì mi t'Olúwa sọ báyìí. Ṣé mi náà lélẹ̀? Ṣé mi náà lélẹ̀ kì báyìí? Ṣé ìmọ̀ pé Ọlọ́run máa rẹ́rìn? Ó ní ẹni tó jókòó sókè ó sì fi ó rẹ́rìn wọn. Psalm 2. Ó ní yóò rẹ́rìn yóò yọ sùtì sí wọn. Ṣé mi náà làwọn eléyìí sáré sókè sáré káàkiri fún báyìí? Ó ṣe rí nìyẹn. So Ọlọ́run yẹn tó bá ti rí ó sọ fún mi ni mo wà wé nígbà yẹn mo wá ní a fẹ́ ṣe programu kan ni mo ní yes mo pray tán mo ní let me rehearse bí máa ṣe yìn ọ́. Olúwa mo kàn gbọ́ èmi ló fẹ́ rehearse kó o tó yìn. Mo ní yes pẹ̀lú confidence ni mo fi sọ̀rọ̀ mo ní yes irọ́ you can't rehearse to worship me no tó bá ti rí mi wàá yìn mi. Mo kàn ju pẹ́yìn sílẹ̀ ni Olúwa jẹ́ n rí ọ Olúwa jẹ́ n rí ọ yìn Olúwa jẹ́ n rí ọ yìn Olúwa jọ̀ọ́ please Olúwa jọ̀ọ́ please Olúwa jọ̀ọ́ please. Torí pé yes Olúwa jẹ́ n rí ọ yìn tí n bá ti rí ọ ó ní màá yìn ọ that is why ó kàn gbójú mi lọ sí inú kí lorúkọ ẹ̀ Exodus. Mósè wí pé Olúwa mo fẹ́ rí audible yìí mi ìfẹ́ mọ́. Olúwa ló lè rí mi ẹnìkan yìí rí mi kó wà láàyè. Ó ní anyway ibì kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi bí àpáta màá fi ọ síbẹ̀. Ta l'àpáta? Jésù. All right. Ó ní màá fi ẹ́ síbẹ̀. Tí n bá ń kọjá lọ màá fọwọ́ mi bù ọ́ wàá rí àkọ̀yìn sí mi. Nígbà tí Mósè rí àkọ̀yìn sí Ọlọ́run kí ló ń wí? Ó ní bàbá mi Olúwa Ọlọ́run Ísírẹ́lì Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacobu. Ó ní ẹni tí ń bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ Ọlọ́run àánú in tó lè pè nìyẹn. So ó kì í tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó rí ló ṣe sọ. Tó o bá rí ó lè èrí tó máa rí Ọlọ́run gbà mí. Àwọn ọkọ̀ òpè lórúkọ mi. Ìgbà tí Eruretoba máa dé tí màá kì í mo compose Eruretoba ní 2005. Year 2005. À ń ṣe covenant praise kan ni.
God bless you, ma. Ẹ ti wọnú ìbéèrè mi. Ẹ kọ́kọ́ pause. Now, nǹkan tí mo fẹ́ béèrè ká tó kò lórí rírí Ọlọ́run yẹn. Torí mọ́mí má jẹ́ kí n parọ́ fún yín. Àwọn Gen Z tún láwọn ń kọrin sìn. Tọ́ má ti pè wọ́n fún program iye báyìí lágbà wọ́n ń débẹ̀ báyìí. Àwọn ń da lùjólẹ̀ lọ. Wọ́n ń da. So kí ni assignment music minister? Pé wọ́n ó ti kọ́kọ́ débi tó ti fẹ́ minister, kí ni ó gbọ́dọ̀ jẹ́ assignment ẹ̀? Assignment tí mo rò pé ó yẹ kó jẹ́ fún ọmọ Ọlọ́run tí Olúwa pè láti kọrin ìyìn, ó dúró bí intermediary láàrin congregation àti Ọlọ́run. Ó gbọ́dọ̀ mú assignment méjì ni. Ìwọ fẹ́ rí Ọlọ́run yìn, ó fẹ́ draw àwọn èèyàn wá sọ́dọ̀ ẹ̀ nínú ìyìn, assignment ẹ̀ gbọ́dọ̀ ni. Tí àwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ kán rí Ọlọ́run nínú ẹ̀, kán máa wò nínú ẹ̀ báyìí. Ṣùgbọ́n tó bá ti ní lọ́kàn pé wọ́n á gbà lẹ́ni, wọ́n á gbà they go take. Jẹ́ fún wọn ní number 1. Ẹ̀yà jù sí wọn, ó yà tún jù sí wọn. Ẹgbẹ́ mi débẹ̀, oh God, ó ti jìnnà. Jẹ́ fún wọn ní favourite wọn. Yes, favourite kẹ́. Ọlọ́run favourite níwájú ẹni tí ẹ wo orin kan ó intoxicate mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní níwájú Olúwa. Nígbà tẹ́nìkan ń kọ́ ló down on me. Wọ́n ṣàdárú. Mo wá fetí sí ní tó máa sọ lẹ́yìn ẹ̀. Táwọn òkè ti ń yọ bí idà. Mo rò pé níwájú ẹ̀rù. Ọlọ́run ẹ̀rù. Ó ní orúkọ mi ti jẹ́ ẹ̀rù ní ẹ̀yin kò mọ̀. Níwájú ẹ̀rù lẹ́yìn tí ń kọrin tẹ́yìn níwájú Ọlọ́run ẹ̀rù ló ti ń yọ àga sókè. Níwájú Ọlọ́run tí òkè ń yọ níwájú ẹ̀. Bọ́ọ̀ ló ṣe dúró ìwọ gan gbọ́dọ̀ sit tight. Níwájú Ọlọ́run tí Jọ́dánì rí. Tí ó padà sẹ́yìn. Tí àwọn òkè tó ń mì jìjìjìjì. Èlíjà ó dúró sí abẹ́ igi kan. Ó ń retí Ọlọ́run. Afẹ́fẹ́ kọ́kọ́ fẹ́ gbìgbìgbì. Ìṣẹ̀lẹ̀ṣẹ̀ ó lóun ò sí ńbẹ̀. Ó fẹ́ dé ni o. Ẹni tó sọ̀rọ̀ lọ́run tí àrá ń sàn. Wọ́n ló bojú wáyé, ó fọwọ́ tẹ òkè yọ níwájú rẹ̀. Lẹ́yìn wá ń ṣe ló mọ́ máa ṣe báyìí. Gbé sókè. Ní ìrọ̀ ẹ fi ilẹ̀. O ò lè dúró níwájú ẹ̀ kó o ṣe wọ́nranwọ̀nran sá. O ò lè dúró níwájú Olúwa kó o ṣe wọ́nranwọ̀nran. Gbogbo ẹnu mo fi sàn. Wá dúró. Dáàdì, ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Èdè, mo máa ń yin Ọlọ́run ní January. Nínú chọ́ọ̀chì mi lọ́dún yẹn. Lọ́jọ́ yẹn mo wá yin Ọlọ́run every year nínú chọ́ọ̀chì mi. Mo dúpẹ́ gbogbo chọ́ọ̀chì gan mi. Mo dúpẹ́, mo yin Ọlọ́run, mo ṣe kinní kan. Nígbà mo délé, Olúwa lẹ́mi kan ló yin o. Ara ẹ ló lọ yin. Ara ẹ ló yin o. Ó tún máa padà lọ yin mi. Azao. Mo kọ́kọ́ ní màá ṣe tún sọ fún pásítọ̀, wọ́n ṣe tún fún mi ní èmi kọ́ ló yìn. Mo ní mo sọ pé ẹ̀yin ni ẹni rárá o yìn mí o. Mo yà lọ sọ, mo ní ẹ̀sà Olúwa sọ pé ara mi mo yìn, so ẹ fún mi ní time, mo fẹ́ yìn Ọlọ́run. Mo ní ẹ jọ̀wọ́ ẹ fún mi ní Sunday mi, ẹ jẹ́ kí n wá yìn níwájú Ọlọ́run. Ọlọ́run ẹ̀rù. Covenant praise kan tí mo máa ń ṣe ní ERURE every November sir. November 3rd weekend, 3rd Friday. Okay. In the month of November. Mo máa ń yin Ọlọ́run. Every year. Okay. A ṣe 21st ní last year. This year ó máa pé 22. Wow. Lọ́dún yẹn 3 years ago. Èrò pọ̀ tó ta ṣe 28. Ọ̀sẹ̀ méjì mo fi sunkún. After program tá a pín oúnjẹ fáwọn èèyàn tí àwọn opó àwọn half scholarship kìíní kan tí gbogbo wọn. I wept. Why? For 2 weeks. Èmi mo mọ tí èmi àti Olúwa sọ. Mi kò wá ṣẹlẹ̀. Mo wá ní 40 mi ní mo ní mi ìrọ̀lọ́run bí ó ṣe yẹ kí n rí. Mo wá ní 40 mi ní oh God. Nígbà tó ọ̀sẹ̀ méjì yẹn fẹ́ parí lÓlúwa ní tó bá mi sọ. Mo wá ṣẹ̀ṣẹ̀ dáríjì ara mi níwájú Olúwa.
tí àwọn òkè ti yọ wàá wá ṣe gánrangànràn wàá wá ṣe wọ́nranwọ̀nran. Mo rí kan nínú kìnìún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ọ̀tà níbi tó lórin tí ń kọrin àwọn bọ́ìsì wá sórí òkè wọ́n wá sí orí ọ̀tà yẹn náà wọ́n ń ju ìdí mọ́ra wáyé níwájú Olúwa. I know no. ó ní ìjọkọ̀ tó máa ń jó òjì. wọ́n ṣe báyìí nǹkan ṣe báyìí ó ń ṣe bí ẹni tó ń fàtẹ́gùn níwájú Olúwa táwọn òkè ti ń yọ. níwájú ẹrù. níwájú ẹni tí ń jẹ́ ẹrù. ẹlẹ́rù ni. ẹlẹ́rù ó ṣe ẹlẹ́rù nínú ìyìn. wà á yìn ìwọ gan mọ̀ pé náà iwájú Olúwa tí mo wà yìí iwájú Olúwa tó máa wà orí ọ̀tà mi tó máa gùn àti sọ́ńbẹ̀ adéwọ̀ fún ẹ. Yes. torí òní o gbọ́dọ̀ ṣe nǹkan tó máa mẹ́sọ̀ bù bẹ̀ yẹn. mi kankan sọ fún ẹ pé no o gbọ́dọ̀ sọ́ńbì mọ́ sọ́ńbì o. Jésù. mọ́ sọ́ńbì o wàá kúrò ńbẹ̀ ni wọ́n jẹ́ kí n rìn síwájú kí n lọ so at times tó bá jábọ̀ wàá padà tọrọ excuse sorry sir torí ibẹ̀ yẹn ẹ̀rù wà ńbẹ̀. bẹ́ẹ̀ni àwọn pẹpẹ tó bá dé pẹpẹ tó lúwa wà ẹ̀rù máa wà ńbẹ̀ fún ẹ. You can't just go and do nonsense there. ẹ̀rù á bà ẹ́ láti ṣe anything. mi gbọ́dọ̀ kan ní Jésù wà níbí o lè rí Ọlọ́run o lè rí Jésù kó o máa ṣe wọ́nranwọ́nran no. Mommy, I love the way you are repeating it. o lè rí Jésù kó o máa ṣe wọ́nranwọ́nran. o lè rí sà o lè rí. wàá rí ẹ̀rù wàá máa ṣe wọ́nranwọ́nran. wàá rí wàá bá òní ẹni tí ṣé bí wèrè ara Gádárà ṣó gbàdúrà ní ṣe bọ́kàn rí ó rí Jésù tó ń bọ̀ ní àwọn ẹ̀mí inú ẹ̀ wọ́n dẹ̀ ti dọ́dọ̀ Jésù wọn wólẹ̀ ṣe Olúwa ṣó fẹ́ pa wá run kí ọjọ́ wa tó pé ni wo wọ́n wá lọ sí báyìí níwájú ẹni ẹ̀rù wàá débẹ̀ ò ní bá o. No èmi kan Ọlọ́run máa dá ìwà láàyè rẹ̀ padà sórí pẹpẹ torí tí pẹpẹ bá ti jiná fún ara ẹ̀ ò ní ṣe nonsense bẹ́ẹ̀. torí most òótọ́ nìkan òótọ́ lẹ sọ mà pẹpẹ ti di páńpẹ́. ibi tí ò bá dẹ̀ sí sọ́lọ̀ ń bẹ̀ ewu máa wà ń bẹ̀ nìyẹn. wọ́n náà máa ṣe bẹ́ẹ̀. ewu máa yes anything goes but àwọn nǹkan míì wà tó jẹ́ pé tí Ọlọ́run bá wà lórí pẹpẹ Olúwa ń bẹ lórí pẹpẹ nínú ìwé Leviticus ni tí àwọn ọmọ Aaroni tó ń ṣe ìrúbọ sí Ọlọ́run 2 péré nínú ọmọ Aaroni lÓlúwa lù pa lọ́jọ́ kan torí wọ́n múná àjèjì wọ orí pẹpẹ tó tún wọ̀nù Aaroni. Moses sọ fún Aaroni tó bá mess up pẹ̀lú pé tó bá sọ pé mo pọ̀ mọ́ tó bá repeat kéènì níwájú Olúwa. mo gbé gbòsà fún ẹni tó compose níwájú táwọn òkè ti ń yọ bí ìdá oró Ọlọ́run tí ò bá dẹ̀ rí jọ kó lọ rọ́ lọ́rùn yẹn. tí ò bá rí kó lọ rọ́ lọ́rùn kó padà lọ rí. kó ń kọ́ máa wò kó ń kọ́ kọ́ lásán. orin tí mo kọ yìí torí orin yẹn mo ń wẹ́ni tó kọ táwọn òkè ti ń yọ mo fẹ́ bi léèrè pé kí ló rí náà tí opposition tó wà together tó bẹ́yẹn níwájú Olúwa ó ti rẹ́ nìkan. ó dẹ̀ mọ̀rọ̀ Ọlọ́run. So ká bọ́ sórí one of the reasons tó gbé wa wá sí orí ètò gangan. Mọ́mì kí ni nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀yin lẹ ní orin Eruretoba. ní agbára Ọlọ́run. wow. ní agbára Ọlọ́run. mo ń sọ lẹ́ẹ̀kan ẹ ti ní kí n pause ṣé kí n gbé láti bẹ̀rẹ̀ sí. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni ma. 2004 a bẹ̀rẹ̀ àwọn programs kankan tí Olúwa fọwọ́ wa lé ìyẹn ní Covenant Praise. Every year la máa ń ṣe tí mo sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. So ní 2005 a bẹ̀rẹ̀ ìyẹn gangan. So ọdún àkọ́kọ́ tá a bẹ̀rẹ̀ ni mo compose. Eruretoba Ọlọ́run Eruretoba o. Eruretoba Ọlọ́run Eruretoba o. Ọba tó dáyé tó dá ọ̀run Eruretoba o. Arúgbó ọjọ́ o bàbá mi o òkè ńlá o gbanigbani o àtòfiṣẹ́ ogun rán Eruretoba kábíyèsí ẹ̀rù bá a ṣe kọ́ ń gbà yẹn nìyẹn. ẹ kọ̀ọ̀kan níbi wọ́ọ́rọ́ bẹ́ẹ̀ yẹn la ṣe kọ́ nígbà tó Olúwa ní ọmọ
kó àwọn akọrin jọ kán máa yìn mí. Mo ní kí ni mo jẹ́, mo gbàgbọ́ pé o pè mí, ibo mi ò lówó lọ́wọ́, mi ì léèyàn, kí ni màá ní mi, ẹ wo mi ì lè ṣe é. Olúwa kó àwọn akọrin jọ kán máa yìn mí. Ìgbà yẹn mo compose orin Eruretoba, adẹ̀kọ́ bẹ́ẹ̀ ní wọ́rọ̀ adẹ̀ lọ. So ni mo fẹ́ béèrè pé àbí ṣé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ni? Kò tí ì ṣẹlẹ̀ bí ti ẹ̀ lè dúró pé ibi yìí ni mo dúró sí Olúwa ti fún mi. Mo ṣàmọ̀ pé Olúwa ṣàmọ̀ pé ẹni tó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Tó bá dẹ̀ ní Ọlọ́run tí ẹ̀mí mímọ́ ń gbénú ẹ̀. Anytime lolúwa lè visit ẹ. Anytime ló lè visit ẹ, ló lè fún ẹ lọ́rọ̀. So Eruretoba o, ọba tó dáyé tó dá o, Eruretoba. Bá a ṣe kọ́ nìyẹn. Ìgbà tí mo wá fẹ́ ṣe CD, ok, ẹ ṣe mọ̀ pé nínú Eruretoba yẹn mo kọ ẹ̀ẹ̀kan sára sí o. Àràbà ríbitì ó tóbi o ọba ẹ̀ẹ̀kan. Mo wá kọ pé ẹ bá mi yin Jésù tó lẹ́rù mi lọ, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ó gbẹ́rù mi mo dòmìnira, ó fàjùlọ hàn ó ṣe bí ọba, ta la kún arápá níwájú akúnyányán, ta ni Sátánì níwájú Olúwa mi, ta ni ayé níwájú ayérayé, ààbò fáwọn tí kò lágbára, ìwòsàn fáwọn tó ṣàárẹ̀, ọ̀rẹ́ fáwọn tí kò lẹ́nìkan o. Oyin ni o, ọba ni. Jesus. Ẹ̀rí mi ni o. Ẹ̀rí ni o. Talakura pa níwájú ọmọ akúnyányán. Ta ni Sátánì? Ó ní ẹ bá mi Jésù tó gbẹ́rù mi lọ. Nígbà yẹn Jésù tó gbé ẹrù mi lọ. Tí n bá rí yín màá máa sá. Tẹ́nìkan bá wọlé tó bá máa sá lọ. Ẹ̀rù fẹ́ pa mí. Ẹ̀rù. Yes, ikú ó dé. Ẹ bá mi yin Jésù tó lẹ́rù mi lọ. Mọ̀ tó Ọlọ́run fi deliver mi lọ́dún yẹn ní 1993 or 1994 ni mo ń sọ ẹ̀rù tó tík. Tí n bá rí yẹn màá máa sá. Ẹ̀rù tó tík. Tí n bá rí yẹn tí wọ́n bá kanlẹ̀kùn ilé wa màá sá lọ. Anybody ni mo ń suspect. Ó fẹ́ pa mí. Mo kàn ń lọ lọ́jà lọ́jọ́ kan, mo kàn rí sticker lára mọ́tò ẹnìkan pé because he lives I can face tomorrow. Bí Olúwa ṣe sọ pé mo lọ́jọ́ ọ̀la fún ọ. Bẹ́ẹ̀rù ṣetán nìyẹn. Mo lọ́jọ́ ọ̀la fún ọ, ikú ò lè pa ẹ́. Mo ní so I can face tomorrow because Jesus is lives. Mo kàn tẹnu mọ́rọ̀ yẹn torí Jésù wà láàyè. Èmi kì yóò kú. Irọ́ ló pa bí mo ṣe ní courage ogun yẹn ṣe. Àìsàn dé, ogun yẹn tún ṣe. So ló bí ìyẹn. Ní ọdún 2007 ni mo kọ ó yè sí bàbá o. Kọ́nsáàtì yẹn náà ni o. Kọ́nsáàtì yẹn ni Olúwa sọ fún pé ìhó ayọ̀ ni ká pe programu yẹn ni mo sọ pé ó yè sí bàbá o. Ẹ bá mi ó yè sí bàbá. Kìnìún ńlá ẹ̀yà Júdà, gbogbo ńlá ilé Jésè, ọba tó mọ̀ ṣẹ̀mọ̀ mo ṣà nígbà tó wá di 2007 ni mo fẹ́ ṣe késẹ̀tì. Tí n bá dẹ̀ fẹ́ ṣe késẹ̀tì tó ń bá sọ pé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ń sìn ó yẹ kí késẹ̀tì mi ti tó 30, ṣùgbọ́n Olúwa kì í mi ń ṣe ní ọdún kan. Ó yá kí n má ti gbọ́ ó yá 2007 ni Olúwa ní ó yá ṣe késẹ̀tì. Mo wá páìlì àwọn orin yẹn. Nígbà mo débi orin Eruretoba mo ní mo fẹ́ fi eléyìí ṣe prelude. Mo fẹ́ kọ ní wọ́rọ̀. Olúwa ní lọ sáàchì fún iṣẹ́ mi nínú Bíbélì. Ó take mi ní time. Okay, Eruretoba. Okay, ìwọ lẹ̀rù, ìwọ ló wà ní ọ̀pá Mósè. Okay, ìwọ ló rí gẹ́gẹ́ bí ìwé Psalm 114. Okay, ìwọ ni Eruretoba. Bí mo ṣe fi sí nìyẹn, bó ṣe ń pàìlì ẹjọ́ nìyẹn. Ẹni tí òkun rí tó sá, Jọ́dánì rí ó padà sẹ́yìn. Eruretoba, òkè ńlá rí ó fò bí àgbò. Eruretoba, òkè kékèké ò lè dúró mọ́. Ibẹ̀ ló ti àti wá papọ̀
2007 tó wá jáde kò sẹ́ni mọ̀ sà, kò sẹ́ni tó mọ̀ o. 2007 tó jáde kò sẹ́ni mọ̀. Kò sẹ́ni tó mọ̀. N ò gbọ́. Ẹ mọ̀ pé mi ní mákẹ́tà, èmi náà mọ̀ mákẹ́tì ẹ̀. Ó wá nǹkankan wà nínú orin yẹn. Eruretoba ọdún tá a wọlé bra Pua Múyìwá ló rìkọ́ọ̀dù mi Pua studio. Okay. Wọ́n ti wà ní US nsìn Maryland náà wà. Àwọn ló rìkọ́ọ̀dù. So immediately tó rìkọ́ọ̀dù tán nínú gbogbo ohun tá a rìkọ́ọ̀dù lọ́jọ́ yẹn track nìkan ló unique nínú ẹ̀ tá a padà tún ṣe. Torí nígbà tá a ṣe lọ́ọ̀ṣì Rebecca ó yẹ kó ṣe kíní yẹn padà gbé lọ sínú studio wọ́n ti wá àwa ni ẹ má fọwọ́ kan ibi chat yìí ó ti dà báyìí ó ti dà báyìí. God. Mọ́mì nǹkan tẹ́ sọ yẹn ó fẹ́ mú mi bèrè pé ìgbà mi wà tí Ọlọ́run bá wà nínú àwọn orin kan àbí bí oríkì Ọlọ́run kì í ṣe nǹkan tá a lè máa adjust torí bó ṣe wà yẹn. Bó ṣe wà yẹn a fọwọ́ kan a fẹ́ adjust a fẹ́ èmi gan ni àwọn tó wá dedicate ẹ̀ lọ́jọ́ wọn ní ibẹ̀ yẹn nìkan náà ló dá. Ó wá múnú mi dùn pé nígbà tá a tún lọ padà ṣe tá a ṣe mọ́ tá a fọwọ́ kan òun nìkan torí mi ò rò pé nǹkan kan wà ń bẹ̀. Ni àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wọn ní mo gbọ́dọ̀ mákẹ́tì ẹ̀ pé wọ́n á gbọ́ lẹ́kọ̀ọ́ kíní mo bá lọ yáwó. Okay. Ní báǹkì kan ní ilé city ńgbà yẹn mo lọ yáwó owó yẹn $150 ìgbà tán máa yọ gbogbo ẹ̀ wọ́n kó $120 kíní kan fún mi mo lọ fi ṣe dọ́bì mo pe ẹni tó máa ń àwọn tó máa ń fi mọ́tò ta kiri. Okay. mo gbé fún wọn àṣírò gbogbo tán gbé lọ $170 kíní kan la ṣe fún wọn. Ìjọ pé inú wa máa dùn wọ́n dẹ̀ ta. Wọ́n ta o ẹ bá mi ká hallelujah. Hallelujah. Nígbà tó máa wá fún mi lówó 2000 náà kó wá. Ẹni pé 2000 naira ó dọ́ ọ́fíìsì mi lọ́jọ́ yẹn. Mummy ara mọ̀mọ́ bàbá àwọn òyà wà lẹ́yìn ṣe kíní kan mo ní àní owó iṣẹ́ mo ní mo tún fún ẹ ní 15,000 cash pé olóò fẹ́ re epo ó wá fún mi ní 2000. Ó fún mi ní 2000 mo kò bù sẹ́kù ní olú ayé wo lélẹ̀. Mummy máa san díẹ̀. Ọ̀dà kẹ́sẹ̀dì tó kù nǹkan máa kó wá lọ́tún la. Jésù. Olódùmarè. Bó ní gbèsè ṣe ń fà mí nìyẹn. Olúwa ní ṣe mo rán ọ pé kó o lọ yáwó ni. Ṣé mo fẹ́ kó o lọ yáwó ta ọ̀rọ̀ mi? Bọ́n ṣe dànù ti ẹ̀ nìyẹn. Mo ní Olúwa láyé dídì sí mi yáwó. Mo wá tó wá sọ ok mo ṣáà wo owó torí wọ́n fẹ́ dójú tì mí tó fẹ́ di gòbé gan o. Tí mo fi dáwó yẹn padà. Mo wá ní màá tún gbìyànjú àbúrò mi tó wà lẹ́kọ̀ọ́ ní ẹ wo ẹ kó wá a máa bá yín ṣe lẹ́kọ̀ọ́ mo tún kó lọ sí Èkó. Àwọn 6 boys 6 náà ń ta tán gbé rédíò tán gbé kinní tán cháchà kinní kan. Nígbà òfin dọjọ́ kejì àwọn 4 sọnù. Èèyàn 4 sọnù pẹ̀lú CD àtowó. Wọn ò padà wá kó wá. Wọ́n gbọ́ dọjọ́ kẹta tán máa ṣe kinní àṣàrò owó kankan wọ́n sẹ́ndì 6,000 sí mi. Oh God. Àbúrò mi kan ní àwọn ará Èkó yẹn burú ní jàre ẹ máa bọ̀ lóṣogbo. Mo tún kó tó ṣogbo. Ṣé èmi náà fẹ́ blow mo fẹ́ blow ó káre. Okay. Blow ta sọ́lẹ̀ kan. Blow yẹn. Ẹ fẹ́ dìlú mọ̀ ká. Yes mo fẹ́ káwọn yẹn tètè mọ̀ mí. Okay. Làbúrò mi náà tún gbà ó tún gbé lọ mi ti ẹ̀rọ owó yẹn báyìí mi bóyá pupa bóyá funfun ni gbogbo kẹsẹ̀tì yẹn wọ́n dà sí wọ́n ṣàbá mi ta lọ́sùn ṣùgbọ́n 10 kọ́bọ̀ mi ò rí mo kàn gbójú ni mo tún ṣe mí ní 2009 mo ṣe mí ní 2010 mo ṣe mí nígbà tó fi máa di ṣùgbọ́n mò ń gbàdúrà Olúwa gbogbo tó fún mi ìwọ inú rẹ ni mo ti ń gbà á ṣé kò wá sí kankan tó lè lò ń bẹ̀ fàyè oh God it is well mo àtúgbà ká mú ṣùgbọ́n nígbà tó fi máa ti 2011 láti 2007. Yes 2011 ó fẹ́ parí
ó fẹ́ parí ni màá kàn gbọ́ táwọn èèyàn á pè mí torí fídíò yẹn tí mo ya fídíò ẹ̀ àti míì tí mo ti ṣe ní 2009 so ìgbà tí bọ́ǹkè wá mo wà lára kọmitì bọ́ǹkè ìgbà yẹn so mo tà ń bẹ̀ yẹn kíní kan so àwọn tó ra fídíò lọ ní chọ́ọ̀chì mi àwọn wọ́n ṣe ẹ ṣe fídíò yẹn náà sí CD CD àwọn èèyàn rà wọ́n wá ń pè mí kíní kan àṣẹ́yìn kan ti mú un lọ sí orí Smedia kan tí wọ́n ń wò ń gbà yẹn ó ń play ẹ̀ àwọn wa máa pè mí Kogi everywhere. ṣùgbọ́n táìmù tẹ́ ń ta yẹn ẹ̀ rówó. owó dáa gbogbo ìgbà tí mò ń so kọ́mú tí mò ń so gbogbo ẹ̀ má bínú pé mo sọ pé ó dẹ̀ ṣe ń bless life lọ́ntì ẹ̀. ó ń bless lọ́ntì ẹ̀ ni sẹ́ẹ̀rì nígbà tó ń pè mí agbórin yín kan Rebecca Afolabi àbí Eruretoba mo like you Eruretoba nígbà tó fi máa parí mo ti wá sick ọjọ́ tí tó bẹ̀rẹ̀ sí ní mọ Eruretoba ní December yẹn tó fẹ́ parí December 2011 tó fẹ́ parí báyìí mo fall sick ni èmi ò mọ̀ pé ògo ń bọ̀ wájú ni mi mọ̀ rárá nígbà tó fi máa dé 2012 mi lè rìn mo sá àbúrò mi mo sá gan mo sáré gan mo sá eré gan àbúrò mi kan dé láti àǹtí mi ariwo yín ti gbàgbóró ṣùgbọ́n wọ́n sọ pé ẹnìkan ló kọ ó ní orin yìí ẹ̀yin mo sọ fún wọn pé ẹ̀yin ló ní orin yìí mo ní orin èwo Eruretoba ni abẹ́yìn kọ́ lẹ́kọ̀ọ́ ibi CD yìí ni mo ní yẹn ọ̀tọ̀ lẹ́ni tó pé mo ní ṣe mọ̀ pé ọlọ́mọdé arí nira. ṣé gbogbo táìmù yẹn lẹ́yìn dẹ̀ ń sick àbí. mo ti fall sick like 2011 on the 29 December. lẹ́tí bẹ̀rẹ̀ sí ní sí. gbàgbé ọjọ́ yẹn ni ìbá ti tán pátápátá. Jésù. tí mo rí ọkọ̀ ikú tó ń bọ̀ báyìí tó ń bọ̀ tó ń ṣe gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ tó ń bọ̀ inú mo dẹ̀ ń drive lọ́wọ́ ni wọ́n kàn dúró sí Jésù ó kàn parẹ́ dànù ni mo ti ń wọ wàhálà yìí mi ò mọ̀ pé ògo ń bọ̀ níwájú I don't know mi mọ̀ mo wúra mi bí ẹni tí ò lè lógo mọ́ àti ṣe gbogbo ẹ̀kọ́ sí ti ẹ. kí ló dé tí pé a máa padà sórí ẹ o kí ló dé pé nígbà tí ògo bá fẹ́ dé nígbà tí ògo bọ̀ ni ìṣòro máa ń pọ̀. bẹ́ẹ̀ ni ó máa pọ̀ ẹ mọ̀ pé tí ewó bá fẹ́ tú ó máa nira gan-an. bẹ́ẹ̀ ni ìgbà tí Jésù tó fẹ́ parí iṣẹ́ ìgbàlà kí ló ṣe wọ́n ló pariwo Eli lọ́wọ́ sábàtà àwọn tó wà bẹ́ẹ̀ oníyẹ̀yẹ́ ara ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó kán títí tó fi tán ó wá ní ó parí lẹ́yìn ó parí ńkọ́ ògo ni ògo ńlá ògo ayérayé. o lè sọ fún mi ògo máa fogun ẹ̀. ṣé bó fẹ́ lógo ni màá fi ogun wà méjèèjì náà jọ máa rìn papọ̀. ògo àti ogun. tó bá wá dúró nínú Olúwa wá mú ogun kúrò wá fún ológun. tó bá dúró nínú Olúwa. ó máa ń pẹ́ òun ni mo sọ pé orin tó fẹ́ jáde yìí tí mo ní a máa gbé jáde ibẹ̀ ni mo ti ṣàlàyé méjèèjì yìí. ó dúró títí tó kù ṣe. so ogun àtògo máa ń rìn papọ̀ ni. yes. tó bá mọ̀ pé ológo. ready láti jagun. ready láti jagun. yes. ní gbogbo ìgbà yẹn wàhálà yẹn pọ̀ fún mi. kódà ó possible káwọn èèyàn rí náà kú sí ẹ. kí tó bá jẹ́ pé social media wà ń gbà yẹn àwọn àti wò pé ẹni yìí ó ṣùgbọ́n olùgbàlà mi tó ní agbára. ó tọ̀fù o ní gbogbo ìgbà yẹn ó tọ̀fù o mo lọ sí UCH wọ́n ṣe gbogbo wọ́n rán gbogbo ń gbò pé náà ni madam a máa rán yín lọ síbi tó ti ń wo ọpọlọ. Jésù. mo ní tó ti ń wo ọpọlọ kí ló ṣe mí because I can't narrate what is happening kò ṣeé ṣàlàyé wọn kà ṣàlàyé gbogbo ẹ ṣùgbọ́n àánú tí orí Jésù wà ń bẹ nínú omi yẹn ó ń rújọ ṣùgbọ́n Olúwa ń dárí irú omi dúró ó ń dá dúró 2012 2013 Eruretoba gbogbo àgbáyé láì ní mákẹ́tà. Now mo tún understand Ọlọ́run ní another
mi ní marketer, mi kò sí social media tó pọ̀ tó báyìí. Ibi tó ọ̀rọ̀ yẹn fi ń dùn mí ni pé wọ́n sọ pé ìgbà tí social media wà báyìí ó wà ń gbà yẹn o, but kò kan rú àwa mẹ̀kúnnù báyìí. Bẹ́ẹ̀ni àwọn èèyàn tí ó jẹ́ pé ọ̀tọ̀kùlú ló ń lò ó. Ìgbà yẹn díẹ̀ nìkan ti rí tó ti fi orúkọ màmá ṣe tí mo rò bẹ́ẹ̀. Ẹni yẹn feel pé màmá ló yẹ kó ló kọ orin yẹn ṣe mọ̀. Okay, ó jábẹ́ pé voice so voice yẹn jọra gan. Àkókò yìí ni èmi ló máa gbé nǹkan mi sórí social media fúnra mi. Torí táìmù tó jáde yẹn ẹ̀yin ò ní market. Mystery tí mi tí rí ìdáhùn sí ni pé ṣé nìyẹn ò rí CD ni, at least orí CD kó tó plug ẹ̀ sínú ẹ̀. Màmá dẹ̀ ní tó bá pe màmá Bọ́lá rẹ̀ anyway á sọ pé òun kọ́ ló ń kọ́. Màmá sọ bẹ́ẹ̀ pé ọmọ mi ló kọ́, ọmọ mi kan ló kọ́. Èmi kọ́ ni mo kọ Eruretoba. Màmá ti wá sí program bí ẹ̀ẹ̀mejì. Wọ́n ti wá sí program mi fẹ́ bí ẹ̀ẹ̀mejì. Màmá dìídì sọ pé ọmọ mi kan ló kọ́. Mo ní orú àwọn mọ̀mọ́ tí èèyàn fi ń gbàdúrà ni. Jésù. Eruretoba. Nígbà tó jáde bó sọ ẹ̀rí rẹ̀ fún mọ́mì náà, mo ní Eruretoba ẹ̀rí mi ni o. Téèyàn bá lọ gbọ́ gbogbo ẹ̀ tinú tẹ̀yìn á mọ̀ pé ẹ̀rí mi ni. Now mo rí nǹkan kan mú nínú nǹkan tẹ́ sọ yẹn, ẹni pé táìmù gbà tí kinní yẹn wá trend nígbà yẹn tó ń bless life yẹn, táìmù gbà yẹn ni ẹ sick, àwọn yẹn wá ń sọ fún yín pé wọ́n ti ń claim orin yẹn fún ẹlòmíì. Ìgbà yẹn náà gbé sórí mo rò pé ìgbà yẹn náà máa lọ. Definitely ẹni yẹn yọ nínú CD. Yes. Ó upload díẹ̀. Síbẹ̀ track yẹn nìkan náà ni. Ṣé mo pé tẹ́ bá máa ìgbà tí àwọn ìkan ń pè mí but ẹ sọ pé ẹ̀yin lẹ́yìn kọ́ ẹ lọ Google ẹ̀ náà, ẹ Google Eruretoba, ẹ mọ̀ pé màmá Bọ́lá rẹ lọ́wọ́. Mo ní no, kò lè jẹ́ màmá Bọ́lá rẹ until tèmi gan padà lọ bẹ̀. Tẹ wá rí. Tí mo wá rí mi mọ̀ tí mo lè ṣe, but màmá ò jẹ́ kí n mọ̀ tí mo lè ṣe. Torí ó dà pé bóyá kì í ṣe màmá ni. Àwọn gan ò mọ̀. Àwọn gan torí each time tán bá béèrè lọ́wọ́ màmá dọ̀la, màmá sọ pé ọmọ mi kan ló kọ́. I've been to màmá several times tí màá lọ lé wọn, so kì í ṣe màmá tí èèyàn lè sọ pé so mi ò mọ̀ tí mo lè ṣe. In fact mo ti write YouTube pé wọ́n gbọ́dọ̀ change mi ò mọ̀ tí mo lè ṣe lórí ọ̀rọ̀ yìí. I don't know. We'll definitely find yes 100 and if you have anything you can do definitely probability wà kó jẹ́ pé because a ti ní different bloggers. Yes, bóyá bloggers náà tí mò ń gbà yẹn ló lọ plug ẹ̀ síbẹ̀ tó forúkọ màmá sí. Torí bóyá bóun ṣe gbọ́ and unfortunately ó lè jẹ́ pé àwọn kan ti yọ nínú ẹ mọ̀ pé nígbà yẹn ayé gbà yẹn ó láwọn kan tó máa ń ta kíṣẹ́ẹ̀tì tẹ́ pé wọ́n tún máa ń download orin sórí system tẹ́ pé wàá mú fóònù ẹ lọ sọ́dọ̀ wọn pé kán kọ́pì orin fún ẹ. ló kọ́kọ́ ní. torí ìgbà èmi náà lè rántí ìgbà tí mo wà ń kékeré orí fóònù kékeré China phone láti máa ń play ẹ. ẹlòmíà ní òun download ẹ ó ti lọ download ẹ màmá Bọ́lá rẹ mo ní no màmá yìí ẹ má sọ màmá onímàmá lẹ́nu o. Pé màmá yìí ojoojúmọ́ náà sọ pé àwọn kọ́ làwọn kọ́ o torí èèyàn ìgbẹ̀ṣẹ̀ o pé but mo rò pé bóyá màmá gan náà ti máa ṣe many things lórí ẹ̀ pé kan lè jẹ́ kọ́ mọ̀ pé kì í ṣe àwọn làwọn kọ́ ẹ lè rí lórí kíní sísítẹ́ẹ̀mù mọ̀ pé tí màmá ń gbé síta pé kí but ó sì wà lórí Google pé màmá ló so anybody tó bá lè fẹ́ help me I'm ready. Láti bá wa retrieve àárín yẹn. Yes. Kí wọ́n dẹ̀ place normal information yín sórí ẹ̀. So tí ẹ bá. Torí to confirm definitely several times la go man play ro YouTube. Èyí tẹ̀yìn gangan upload fúnra yín. A máa picture yín wà ń bẹ̀ báyìí ti YouTube yẹn but wọ́n dẹ̀ pé other platform kò ń ṣe orúkọ yín ló wà ń bẹ̀. No, ó máa orúkọ mi wà ń bẹ̀. A gbé fún àwọn tó ń bá wa tà lórí internet. Okay, lórí digital platform. Okay. Yes, ó wà ní CD Baby ló ń tà fún gbogbo àgbáyé. Okay, ó wà ní audio mark báyìí. Ó wà ní audio mark. Okay. Ó wà ní Boomplay. Ó wà ní Spotify àbí. Okay, Spotify yeah. Ó wà ní YouTube. Okay. Orúkọ mi náà ló máa gbé jáde fún but tán bá lọ Google pé Eruretoba ṣe mọ̀ pé many people ló ti kọ lára ẹ̀rù ló ti mú nínú Eruretoba many people
tó bá tẹ́ bá sọ pé Google Eruretoba á gbé ti gbogbo àwọn tó ti kọ Eruretoba jáde. Ṣùgbọ́n fún Eruretoba náà bá wá tí gbogbo yín gbọ́ yìí Jésù ní nínú mi èyí tí ògo. Eruretoba ọlọ́run mi Eruretoba o ọlọ́run ayérayé ẹni tí òkun rí tó sá Jọ́dánì rí ọ ó padà sẹ́yìn Eruretoba o òkè ńlá rí ọ ó fò bí àgbò èmi Jésù ló kọ́ láti inú mi. Ẹnìkan pè mí ó ní mọ́mí ẹ máa wá sọ pé ẹ̀yin lẹ́kọ́ Ọlọ́run ló kọ́ nínú yín. Mo ní bẹ́ẹ̀ ni mo máa ń sọ bẹ́ẹ̀. Ẹlòmíì ò mọ orúkọ mi, ẹlòmíì ò lè dá mi mọ̀ nígboro pé èmi mo kọ́. Ẹlòmíì tó bá pé mọ́mí Eruretoba kí lórúkọ wọn gangan kò mọ̀ pé Rebecca Afolabi ló ń jẹ́. Rebecca Afolabi lórúkọ tèmi Rebecca, ṣùgbọ́n ó ti mẹ́lòmíì mọ̀mọ́ Eruretoba. So gbogbo ìgbà tó fi jáde yẹn 2012 ọdún tó lé ní ọdún tó dẹ̀ gbé ògo yẹn jáde. Nígbà 2012 yẹn ibi àkọ́kọ́ tán ti kọ́kọ́ pè mí prayer center ní Àkúrẹ́. Mo wà ní orí ibùsùn tí ẹnìkan tiẹ̀ ti kọ́kọ́ pè mí ó sunkún, mọ́mí wọ́n lẹ́yìn lẹ́kọ̀ọ́ Eruretoba ẹ mọ̀ tí orin yẹn ti ṣe fún mi. Mo ní kí ló ṣe fún yín? Ṣé mi gan retí pé ṣé màá dọ̀la báyìí? Jésù. Mo ní kí ló ṣe fún yín? Mi lè mú fóònù dání. Tí máa mú fóònù dání máa jábọ́. Gbogbo nǹkan rí tètè mi ní orí tètè mi jẹ́. Ó pè mí wá mo ṣáà ó sunkún èmi náà sunkún. Kí ló ṣẹlẹ̀ sí yín? Létà ni mo padà gbọ́ pé ẹnìkan kú. Ó dákú ó kú sínú stúdíò ní Àkúrẹ́. Prophet ló ń interview fún bó ṣe slump ní àbí nǹkan ṣá. Wọ́n ní fóònù prophet wa ń dún, ringtone prophet ní Eruretoba. Níbi tí ó ti Mr. Kini wọ́n rọ́ mi sí Jésù kíní wá dún. Wọ́n ní wòlíì yẹn wá sọ Olúwa ní kí ẹnikẹ́ni mo sọ̀rọ̀ kí ringtone yẹn kó máa dún kó máa ring. God so good ẹni tó ń pe prophet náà tún ń pè. Ó ń tún pé prophet kò gbé kíní yẹn wá ríngì bí wọ́n ṣe gbèsè tí bí bọ̀dá ṣe dìde nìyẹn. Jésù ń gbọ́ wá dìde mo rò pé ń gbọ́ ojú ẹ̀ wálẹ̀ ló pè mí ń gbà yẹn pé wọ́n lẹ́yìn ilẹ̀ jí mi. Mo ní èmi jọ̀wọ́ èmi gan kú lọ bí. So ibi àkọ́kọ́ tán ti wá pè mí ó ní prayer center ní Àkúrẹ́. Ọjọ́ yẹn wọ́n pe mẹ́ni olórin tí a jọ wà níbẹ̀, wọ́n mú mi débẹ̀ pẹ̀lú àdúrà ni. Jésù. Mi lè dá dúró, mi lè dá rìn, ẹ lè rí mi pé nǹkan ṣe mí o. Ojú mi ń dán gan tí mo beautiful ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan ṣe mí. Prayer warrior ni gbogbo wọn dà tá a ti fi dé Èkó tá a fi dé Àkúrẹ́. Ibi tán fi wá sí àlèsùn tí mi ìrònú sùn mi kì í sùn. Nígbà tó gòdè. Nígbà tá a dé bẹ́ẹ̀ wọ́n pè mí báyìí wọ́n fún ọmọ mi àkọ́kọ́ fún ọmọ mi láwọn ní báyìí mo wá fọwọ́ lé kíní wọn báyìí. Gbogbo èrò rẹ̀ ti péjú ẹni tó kọ Eruretoba ti wà ń bí o ariwo tá tí wọ́n ṣàmú mi lọ́wọ́ àwọn èèyàn ò lè mọ̀ kan tó ṣẹlẹ̀. But bí mo ṣe dórí stage wọn mo kàn gbọ́ ọwọ́ kan lórí ọ̀tá wọn báyìí mo mú ọmọ mi dání mo fọwọ́ kejì gbé máìkì báyìí mo kàn sọ praise the Lord hallelujah. Inú àwọn èèyàn dùn mo mọ bó ṣe ń lọ tí mo gbé Eruretoba ọlọ́run mi Eruretoba o ọlọ́run ayérayé ẹni tí òkun rí tó sá Jọ́dánì rí. Ńgbà tí màá fi lo ìṣẹ́jú 5 màmá kan ń bọ̀ láti inú agbo ní blessed memory màmá yẹn màmá Afolabi abigina tó wọ́n wá bá mi wọ́n gbogbo èèyàn ló fẹ́ rí ẹ ṣẹ́rí tán já mi lọ́wọ́ ọmọ mi báyìí. Wọn ò mọ̀ pé agbára ọmọ mi mo fi mí tí mo fi ń ṣe tó já mi kúrò lára ọmọ mi tó wọ́n mú mi yí báyìí okùn yẹn kàn já báyìí. Jésù. Ó kàn já báyìí ó kàn já gbogbo ibi tó le ó bẹ̀rẹ̀ sí ní tú. Ṣé èmi tí mo sọ pé Ọlọ́run tí ó bá jẹ́ bí iná ni mo ti máa ó tán ní ajẹ́ pé mo ṣáàrí iná rógo iná mo ti gbà ká mú ṣùgbọ́n lọ́jọ́ yẹn ni ìdáǹdè dé.
mo kúrò ń bẹ̀ báyìí ni mo ń bọ̀ nílé ni mo sọ pé Jésù so mo lè dá dúró ibi tí mo ti tọ́lúwa ti ń fún mi ní strength tí mo ti ń gain ní strength mi padà títí ogun yẹn tó 10 years. Ẹ má sọ fún mi yẹn ṣá. 10 years. Olùgbàlà. Mọ́mí kọ̀ọ̀kan wá. Títí tógun fi ṣẹ́. Dúró tì mí. So Ọlọ́run tó bá ṣẹ́rí nínú ọ̀rọ̀ orin yẹn mẹ́ni ẹ̀ẹ́dì gẹ̀ẹ́tì ẹ̀ ó ṣe ń padà bọ̀ wá polówó ẹ̀ ń bí. Padà lẹ́yìn mi. Ìrọ̀lẹ́ ẹ sáyẹ kí n dé bàbá yìí. Ó dúró tì mí títí tógun fi ṣẹ́. Ẹ̀mí mímọ́. Bó ṣe jẹ́ ni ṣẹ́rí Eruretoba mo gbàgbọ́ pé àwọn ẹ̀rí èmi gan ìgbà míì àwọn ẹ̀rí tí mo ti rí lórí Eruretoba yìí àní ìkan jọ mí lójú ìyẹn ní devotion mi ní Eruretoba tó ń bá ti jí báyìí. ríngì tó mọ́mì mi nígbà yẹn. tó ń bá ti jí báyìí tó ń bá ti gbé sí i ó ní ọjọ́ yẹn ó ti wà òkè fún mi. mọ́mì ṣe mọ̀ pé ẹyọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tó wà nínú orin yẹn ó ní special ìtumọ̀. ìkan wà ń bẹ̀ mọ́mì mystery ni mi ò bẹ́yìn rí bí mystery. apẹ́ sọ̀rọ̀ a tètè sọ̀rọ̀ adùn fọ̀rọ̀ lọ. apẹ́ sọ̀rọ̀ adùn sọ̀rọ̀ fún ṣé ẹ wò sà ṣe rí apẹ́ sọ̀rọ̀ a tètè sọ̀rọ̀ ojú méjì ni o. Ó ní mo sọ pé ẹ dúró ẹ wash out fún orin tó ń bọ̀ yìí. Ibẹ̀ ló ti máa gẹ̀ẹ́tì apẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé ò sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ náà ṣùgbọ́n kò ní tètè dá sí ni. Ó mọ tó fẹ́ ṣe ṣùgbọ́n ní sùúrù. Ẹ̀yin akọni ọkùnrin akọni obìnrin akọni ọkùnrin akọni obìnrin nínú ìgbàgbọ́ ni mò ń bá sọ̀rọ̀ yìí. Wàá gbàdúrà Olúwa kó tó di ìwòye ọjọ́ mẹ́ta Ọlọ́run gbọ́ ṣùgbọ́n ọjọ́ mẹ́ta yẹn máa kọjá kò ní ṣe ó lè má dáhùn kò túmọ̀ sí pé kò gbọ́ ó gbọ́ yes ìwọ lọmọ ni kò ní sùúrù ó gbọ́ apẹ́ sọ̀rọ̀ a tètè sọ̀rọ̀ ibòmíì ń bẹ ọmọ àtètè kó tó wí ó ti dáhùn pé Olúwa bí mo ṣe ń lọ I prayed a prayer sometimes ago. Bí mo ṣe wà nù mo sunkún Olúwa tó bá jẹ́ kó pè mí jẹ́ kí ẹni báyìí kó sọ̀kalẹ̀ kó dẹ̀ wá súre fún mi kí n tó sọ tán ó ti dẹ́yìn mi. Jésù. Bó ṣe gbé ọwọ́ lébi tó bẹ̀rẹ̀ sí ní súre fún mi ni mo yí nílẹ̀ pé Jésù á tètè sọ̀rọ̀. Apẹ́ sọ̀rọ̀ mi wà á dẹ̀ máa gbọ́ mo ti gbàdúrà kò mi rò pé Ọlọ́run gbọ́ ó dẹ̀ lè mọ́ gbàdúrà lọ́jọ́ míì tí wà á kàn pé ohun tí mo ti béèrè fún láti jọ yìí Ọlọ́run dẹ̀ wá at last Ọlọ́run oh God ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ rè é apẹ́ sọ̀rọ̀ kò túmọ̀ sí pé kò ní padà sọ̀rọ̀ tó bá dẹ̀ wú á dákẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ God bless you ma. á dákẹ́ tó ò ní gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ ni àwẹ̀ òràn òdodo òràn bẹ́ẹ̀ ni ìyẹn ò túmọ̀ sí pé ìṣọmọ Ọlọ́run ní tó fi ń jólúwa nìyí tó bá wo bàbá mi o àdàkẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ Eruretoba tó bá wò á dákẹ́ kó kí ló ó lè mú ìfẹ́ wọn yìí di lọ́wọ́ tó bá wù á ṣe. Ó ní ètò fún gbogbo nǹkan ẹ̀. Everything step by step you can't rush in. Ọlọ́run kan ní ó ní àtọrọ ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run kì í kánjú. Yes. That's why. Àtọrọ ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run kì í kánjú. Kò gbọ́dọ̀ kánjú. No. O gbọ́dọ̀ kan tó bá jọ́ lọ́hùn yìí ló gbẹ́kẹ̀lé tó bá jọ́ lọ́hùn ni má kánjú dúró de máa wá wò nínú ìṣẹ̀lẹ̀ yẹn ara tó fi ń jọ́ lọ́rùn ló wà nínú Eruretoba yẹn a fi ìṣẹ̀lẹ̀ sọ Ẹ́sítérì dayaba. Mọ́mí mo ti ń tẹ́ láti ẹjọ́ bá wa tú bẹ́ẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn náà mo ti ń tẹ́ láti wo bẹ́ẹ̀
ìṣẹ̀lẹ̀ sọ Ẹ́sítérì di ayaba. Gbogbo iṣẹ́ ìyanu tó jẹ́ gbòógì nínú Bíbélì tèmi mọ̀, ìṣẹ̀lẹ̀ ló máa ń bí. Nǹkan kan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ló Ọlọ́run yìí kàn ń kú gìrì ṣe nǹkan kan. Ọlọ́run tó máa ń rí ọ̀la, ó máa ń ti rọ̀la. Ẹ wo fásitì kí ló ṣe? Ní tí mo lè ṣe ń tẹ́ ẹ lè ṣe ni. Ó ti ń tọ́jú àwọn èèyàn bọ̀ láti bí ọjọ́ 10. Ó ní kò kárí. Ó ní overall tó dẹ̀ jókòó pé kíní fẹ́ parí lẹ́ni o. Pé a dúpẹ́ for the success of this program. In fact, gbogbo ẹsẹ̀ ló ń ta mí tó ṣe báyìí tó wá rí iṣẹ́ ọba. Ọba ni wọ́n ní kẹ́ ẹ wá fapò ẹ sọ fún wọn jàre pé ó rẹ̀ mí o, ó rẹ̀ mí o. Mo dẹ̀ mọ̀ pé kí ó lè mọ̀ jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Jẹ́ pé ó ti máa rẹ̀ tó dẹ̀ tú. A wò pé ọdọọdún lọ bá ń ṣe kínní. That is ó máa ń ṣe bẹ́ẹ̀ náà. Tí a bá lọ ṣe báyìí tá lọ fi ẹwà rẹ̀ hàn. Ṣùgbọ́n that day ó yíwọ́. Torí pé Ọlọ́run fọ̀ sí pé fásitì ò ní lè ṣiṣẹ́ yìí ní next month or ní next year or 3 years to come. Kò ní irú mi nínú ẹ̀. Jẹ́ kí n change ẹ̀. Jẹ́ kí n jẹ́ ó ṣe báyìí. Lẹ́yìn yẹ ijú ẹ̀. Torí ẹni tọ́lọ́run fẹ́ lò sí ń bẹ̀. Kí ni màá ṣe? Ó dá. Ẹ jẹ́ mọ̀ pé nínú ìwé Ẹ́sítérì yẹn wọn ò béèrè ẹni bí Ẹ́sítà. Wọn ò béèrè ẹni tó jẹ́. Àwọn ọmọ Júù dẹ̀ máa ń yàtọ̀. Kí ló dé tán gẹ́ẹ̀tì pé ṣáwọn ọmọ ẹrú á wá ṣe queen níbí ni. Ọ̀ǹtì tí Olúwa dé láti ṣe assignment tá a fi torí bẹ́ẹ̀ gbé Ẹ́sítà débẹ̀ ni Ẹ́sítà sọ pé a máa ti kọ̀wé rẹ o pé a fẹ́ pa èmi àti àwọn ìdílé mi nìyẹn. Ọba ní èwo ń bẹ̀, ìdílé èwo. Ẹ mọ̀ pé ọba náà ṣojú ẹ̀ pé ta ló ní lọ́kàn láti àtọba àti ayaba náà. Ó ní bẹ́ẹ̀ ni bóyá ìyẹn láṣẹ̀ṣẹ̀ mú king wá rò pé so ara àwọn ọmọ Júù ni Ọlọ́run á fi ìṣẹ̀lẹ̀ ó mú kó ṣiṣẹ́ kí Ẹ́sítà kò lè débẹ̀. Kí ni Ẹ́sítà fẹ́ wọ̀? Kí ló ní? Sífì wo ló gbé débẹ̀? Sífì mélòó ló kó débẹ̀? Mo mọ̀ pé aṣọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan bóyá òun náà máa so kọ́mú débẹ̀ lọ́jọ́ yẹn. Bóyá ó máa sọ pàǹtì débẹ̀ yẹn ẹ̀rẹ́rìn. Bóyá ó máa sọ ó lè so nǹkan kan débẹ̀. When God is ready. Tó bá ti ready Ọlọ́run náà máa rí nínú ẹ̀. It's not about your CV. Ọlọ́run náà máa rí. No kì í ṣe pé mo léèyàn mo mọ̀ èèyàn mo lè fọ̀ mo lè ṣe bá. No tọ́lọ́run bá ti dé tó bá jẹ́ nínú rẹ̀ ló ń gbé. Ìwọ kan náà rí. Ọlọ́run náà máa rí nínú ẹ̀. Á gbé ẹ pàdé èèyàn tí agbára rẹ ò gbé láti rí fúnra ẹ. Láti rí ìsopọ̀ yẹn á wá. Á wá. Organization bí Ọlọ́run ṣe máa ṣe mi ò ní mọ̀. A kò ṣàṣe kankan. Nínú kẹ́ni yẹn kọjá. Nínú kẹ́ni yẹn nǹkan ká ṣàṣẹlẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ sọnù là ń wá ní Sọ́ọ̀lù ń wá káàkiri. Sọ́ọ̀lù yẹ kọjá ọmọ ọba ló ń wá kẹ́tẹ́kẹ́tẹ́. Ẹrú kọ́ ló yẹ kó wá ni. Bẹ́ẹ̀ni. Ó yàn láti lọ wá toró ń lọ oko àyànmọ́. Káì. Ó débẹ̀ báyìí ó wá gba bí àṣẹ nìkan Olúwa sọ fún Samuel pé ẹnìkan ń bọ̀ wá bẹ́ẹ̀ jẹ àsè lọ́la ṣé tí ẹ má sè. Ẹni tí ọba tí mo fẹ́ fún Ísírẹ́lì ni ẹni ọba ò sì mọ̀ ó ń wá kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Nínú volume 2 mo ti sọ pé kíni a fi ìṣẹ̀lẹ̀ sóhun tó fẹ́. Kẹ́tẹ́kẹ́tẹ́ sọnù kí Sọ́ọ̀lù lè fara Samuel fún èèyàn ọba ní. Volume 2 yẹn ló wà. Mọ́mí Eruretoba yìí ẹ bá wa kọ́ láti òkè ìsàlẹ̀. Eruretoba Ọlọ́run mi, Eruretoba o. Ọlọ́run ayérayé ẹni tí òkun rí tó sá Jọ́dánì rí ó padà sẹ́yìn. Eruretoba o. Òkè ńlá rí ó fò bí àgbò. Eruretoba o. Òkè kékèké ò lè dúró mọ́ Eruretoba o. Àpótí tó pa Úsà ló bùkún Obedi-Ódómù.
ẹ̀rù rẹ̀ tó bà ó. Ó ní Jákọ́bù ni mo fẹ́, Ísọ̀ ni mo kórìíra, ẹ̀rù rẹ̀ mà tó mi bà ó. Aṣòro gbìjà àtòfiṣẹ́ ogun rán o, ẹ̀rù rẹ̀ tó bà ó. Ẹni tó fi ṣẹlẹ̀ sọ Ẹ́sítérì ìdáyàbá, ẹ̀rù rẹ̀ tó bà ó. Ẹni tó fọwọ́ agbára gba Ísírẹ́lì lọ́wọ́ Fáráò, ẹ̀rù rẹ̀ tó bà ó. Apẹ́ sọ̀rọ̀ àtètè sọ̀rọ̀ adùn fọ̀rọ̀ lọ. Bó bá wù bàbá mi á sọ̀rọ̀ nínú iná, bó wà sọ̀rọ̀ nínú ìyàngbẹ́ ilẹ̀. Bó bá wù bàbá mi ò àdàkẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. Ẹ̀rù rẹ̀ tó bà ó. Ọba tó dáyé tó dá ọ̀run, ẹ̀rù rẹ̀ tó bà ó. Ọlọ́run mi, ẹ̀rù rẹ̀ tó bà ó. Ibú rí ọ, ara ibú ò bá lẹ̀ mọ́, jìnnìjìnnì rẹ̀ bo ibú, torí ẹ̀rù rẹ̀ ó tó bà ó. Òfin ìṣẹ̀dá kò ní ṣe pẹ̀lú Ọlọ́run mi. Ó jókòó lórí ìsàn omi, ó rìn lórí omi, ó fomi sí òkú àjà tó gbé ọ̀run dúró. Ẹ̀rù rẹ̀ tó bà ó. Ìṣù àkàrà 5 àtẹ̀dá wẹ́wẹ́ 2 péré ló fi bọ́ 5,000. Ẹ̀rù rẹ̀ tó bà ó. A fi ìṣẹ̀lẹ̀ sóhun tó fẹ́, kẹ́tẹ́kẹ́tẹ́ sọnù kí sọnù lè fara. Samuel fún ìyàn ọba kẹlú ládé àbàsí àdàkìlú náà. Ẹ̀rù rẹ̀ tó bà ó. A fi ìṣẹ̀lẹ̀ sóhun tó fẹ́. A ní oníbẹ̀rù rẹ̀ gan-an. Ẹkún tí àwọn ọmọ Ísírẹ́lì sun níjọ́sí ní Íjíbítì tó fi wọ́n hàn fún ikú. Ṣé bóun ni Mósè sùn tó rojú rere tó dọmọ ọba fógójì ọdún. Ẹ̀rù rẹ̀ tó bà ó. Ó bá ọba Nebukadnesari wí, ó dẹ̀ranko fọ́dún 7, ìlú ò sì dàrú. Bẹ́ẹ̀ ni ayaba àtọmọ kò ní ìmọ̀lára pé ọba ò sí lórí ìtẹ́. Ẹ̀rù rẹ̀ tó bà ó. Ajá má jẹ̀bi, ó rán Jónà níṣẹ́ bí ẹni tí ò sé èèyàn mọ́. Bàlíùnà yẹn bó ṣe ń jalè abakú kẹ́tíẹ́lẹ́ bọ́ sí ẹ̀dàyà. Ẹ̀rù rẹ̀ tó bà ó. Ẹkùn ọkọ Fáráò kó àwọn àyànfẹ́, ó ní màá yà àwọn kan sí àpá òsì mi fún ìparun. Ó ní wọ́n wí fún mi wípé lórúkọ rẹ̀ la lẹ́mìí èṣù jáde, lórúkọ rẹ̀ la múni láradá, lórúkọ rẹ̀ la ṣiṣẹ́ ìyanu. Ó ní màá sọ fún ọ wípé kúrò lọ́dọ̀ mi oníṣẹ̀ṣẹ̀, mi ò mọ̀ yín rí, oní ìdájọ́ òdodo. Ẹ̀rù rẹ̀ tó bà ó. Bó bá wù bàbá mi sà, agbèjà ọmọ lára ẹrú. Agbèjà ọmọ lára ẹrú. Bó bá wù bàbá mi ò, agbèjà ẹrú gangan lára ọmọ, bíi pé ò bọ́mọ ní májẹ̀mú. Èmi gangan rí pé ẹ tóbi, Jèhófà, ẹ̀rù rẹ̀ tó mi bà ó. Èmi gangan rí pé ẹ tóbi o, Jèhófà, ẹ̀rù rẹ̀ tó mi bà ó. Èmi gangan rí pé ẹ tóbi. Èmi gangan rí pé ẹ tóbi, Jèhófà, ẹ̀rù rẹ̀ tó mi bà ó. Èmi gangan rí pé ẹ tóbi, Jèhófà, ẹ̀rù rẹ̀ tó mi bà ó. Ẹ̀rù rẹ̀ ó tó bà. Ẹ̀rù rẹ̀ ó tó bà. Ìpẹ̀kun ayé kò sì sí àwárí òye rẹ̀. Ẹ̀rù rẹ̀ ó tó bà. Mo wòye rẹ̀ títí ìwárìrì rẹ̀ mú mi. Títóbi ní ìgbìmọ̀ wọn kì í di ìfẹ́ rẹ̀ lọ́wọ́. Àkàwé rẹ̀ ò sí o, ẹ̀rù rẹ̀ tó bà ó. Ìyìn rẹ̀ ló gbọ́ nínú túbú ló bá dé. Ilẹ̀kùn ṣí gbaragada ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ já. Ìpìlẹ̀ ilé túbú mi tìtì, ẹ̀rù rẹ̀ tó bà ó.
nítorí orílẹ̀-èdè kan ó ní kí ó sí lọ falágbèrè torí tó fẹ́ràn níṣẹ́. Ìyìn ló ní kí wọ́n lọ yìn ní battlefield. Orílẹ̀-èdè mẹ́ta gba ara wọn. Ìwọ ló ṣílẹ̀kùn fún afẹ́fẹ́ láti inú ìyẹ̀wù rẹ wá. Gbogbo iṣẹ́ rẹ ló ń dẹ́rù bani o. Eruretoba. Ìyanu fún Ísírẹ́lì, ìyọnu fún Íjíbítì. Eruretoba o. Ó fi Jónà hàn Sátánì. Ó fi Jóòbù hàn Sátánì. Ó jẹ́ kó lọ pọ́n lójú. Jóòbù ló lè mọ tójú rẹ̀ rí o kó tó lè yan yọ. Eruretoba. 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 Ìpẹ̀kun ayé kò sì sí àwárí òye rẹ̀. Alámùrè káìdà. Eruretoba. Ọwọ́ kan wọnú ilé yìí báyìí. Ọwọ́ tí ń ṣẹ̀rù bá gbogbo àjèjì ènìyàn. Ọlọ́run tí ẹ̀rù rẹ̀ tó ń bà ó ń fún ogun ayé àwọn kan pa báyìí. Pẹ̀lú ẹ̀rù káínú ní àìkúta brọ́sẹ̀lẹ́à. Ọlọ́run ẹ̀rù yẹn ń bẹ níbí. Mi mọ bí tó ti ń gbọ́ mi. Kankundali àdàyà. Ẹ̀rù máa ṣẹ̀rù bẹ̀rù ní ìsìn. Ó tiẹ̀ ti ń ṣẹ̀rù bẹ̀rù lọ́wọ́lọ́wọ́. Alekundali àbá. Ìpẹ̀kun ayé kò sì sí àwárí òye rẹ̀. Eruretoba. Labore Santa Brazil ke pure musitilia. Thank you, Jesus. Kò sì sí àwárí òye rẹ̀. Eruretoba. Ìpẹ̀kun ayé. Ìpẹ̀kun ayé kò sí àwárí òye. Wọ́n ń dí ìfẹ́ rẹ̀ lọ́wọ́. Mo gbọ́ testimony yín bí ìṣe bẹ̀rẹ̀. Ta ló dúró níwájú ẹ̀? Ẹni yẹn á para ẹ̀ ni. Wọ́n ń dí lọ́wọ́. Fáráò, jẹ́ kí àwọn èèyàn mi kó lọ láti sìn mí. Kò gbọ́, ó padà ṣègbé sínú òkun ni. Wọ́n ń dí lọ́wọ́. Tó bá níṣẹ́ ìránṣẹ́, tẹ́nìkan dúró pé ó níṣẹ́ ẹni yẹn fẹ́ kú ni. Ẹni yẹn fẹ́ kú ni. Ó fẹ́ kú ni. Tó bá jọ́ lọ́run ló rán ẹ níṣẹ́. Wọ́n ń dì fẹ́ ẹ lọ́wọ́. Ìpẹ̀kun ayé kò sì sí àwárí òye rẹ̀. Eruretoba. Wọ́n ń fọ̀kásì ẹ̀ pé nǹkan báyìí lọ́lọ́run máa ṣe lọ́la rárá. Ẹ ń predict ẹ̀. Wọ́n ń predict ẹ̀. Ẹ lè lo bí ló máa gbà bí ló máa gbà. Ó lè má gbà bí kankan. Ó ní kò ní sí òjò, kò ní sí ìrì, kò dẹ̀ ní sí nǹkan kan. Ó ní ṣùgbọ́n omi máa kúnnú àfonífojì. Bó ló ti débẹ̀. Wọ́n ń di lọ́wọ́. O ò lè fọ̀kásì pé o ò lè predict ẹ̀ náà pé Ọlọ́run máa gbà bíi Ọlọ́run. Ó ní mo ti sọ ń gbà yín pé níwájú Ọlọ́run tí àwọn ọ̀run ti ń yọ. Tí àwọn ọ̀run ti ń yọ. Ọ̀run ń kán sílẹ̀. Ẹ sà, àwọn áńgẹ́lì sà lọ́run wọ́n ní ìtẹ́. Kálukú ní ìtẹ́. Wọ́n ní kálukú ló ní ìtẹ́. Ṣùgbọ́n wọn ò jókòó sórí ẹ̀. Wọn ò jókòó ni torí bọ́n ṣe ń tẹríba báyìí. Tán dìde dúró náà rí Olúwa lọ́tún. Á tún tẹríba. Kábíyèsí, ìwọ ni gbogbo ayé ń bọ̀. Ìyìn rẹ títí láéláé. Ìwọ mímọ́ ni ọ́, ológo jùlọ, Ọlọ́run ẹlẹ́rù ní ìyìn, bàbá pẹ̀lú ẹ̀rù. Olúwa jẹ́ kí a padà sí ní ẹsẹ̀ Kristi láti rí yìn. Láti rí yìn. A máa padà rí. Mọ́mí, ìbéèrè mi wá ní ìsìn pé
ìjẹ́ Olúwa ni àwọn ọ̀pọ̀ ènìyàn yìí ń sìn? Ìbéèrè yẹn pín o. Olúwa pọ̀ o. Kí Olúwa pọ̀. Olúwa pọ̀ o. Ìdí nìyẹn tí Olúwa ti wá jẹ́ Olúwa àwọn olúwa, Ọlọ́run àwọn ọlọ́run. Bíbélì sọ pé gbogbo ọlọ́run tí ò dá ọ̀run àtayé ó máa ṣègbé lójú ayé. So tí a bá sọ pé níwájú Olúwa èwo? Ǹjẹ́ Olúwa Ọlọ́run ni? Ṣé níwájú Olúwa àwọn olúwa? Àbí níwájú Olúwa? Olúwa àwọn olúwa. Àwọn olúwa. So tí tó bá jẹ́ níwájú òṣè ọkọ mi, tó bá jẹ́ níwájú Olúwa tí àwọn òkè ti ń yọ bí idà, ó gbọ́dọ̀ compose ara ẹ̀. Ó gbọ́dọ̀ compose. Ó gbọ́dọ̀ fara lásán ṣe. Bí ìgbà tó fẹ́ lọ rí pírẹsidẹ́ǹtì ni. So ó lọ rí pírẹsidẹ́ǹtì, ó máa dá sọ̀rọ̀ tí ó kàn ẹ́. Pírẹsidẹ́ǹtì á máa sọ̀rọ̀ lọ́wọ́, ó máa ṣe sẹ́fì. A máa dùn ẹ́ ń gbò bá kóun bẹ́ẹ̀, ní ti ẹ̀rí kámẹ́rà torí wọ́n á ti gbà á sílẹ̀ ní. Wọ́n á tẹ̀ ti gba fóònù lọ́wọ́ ẹ̀ láti ìkíní tá a ṣáàtì gbogbo ibi tó fẹ́ gbà wọlé. Ìyẹn pírẹsidẹ́ǹtì ìyẹn o pírẹsidẹ́ǹtì ayé. Adé ọ̀dọ́ Olúwa àwọn olúwa. I don't know. Olúwa jọ kó fún wa ní orí ọ̀fẹ́ yìí tá a fi jẹ́ kí ìdúró wa níwájú àwọn ènìyàn gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí kó máa múnú Ọlọ́run dùn. Nǹkan àkọ́kọ́ tí Olúwa fẹ́ kó o ṣe níwájú àwọn tó o dúró níwájú ẹ̀ ni pé fi mí àwọn ènìyàn yìí. Mósè lọ síbi àpáta yẹn kó o kàn fọwọ́ kàn pé Olúwa ló mú omi jáde fún yín nígbà òde bẹ́ẹ̀ ni ó rèé ẹ̀yin olórí kunkun. Omi la mú jáde fún yín yìí o. Kí ló ṣẹlẹ̀ sí? Kò délẹ̀ ìlérí nínú. Ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ òun nìyẹn. Jẹ́ kí wọ́n rí Ọlọ́run nínú ẹ̀. Kó má jẹ́ pé ìwọ náà ń rí. Tó bá ti jẹ́ pé ìwọ náà ń rí, ó máa níṣòro. Àwọn èèyàn máa bọ̀ ẹ́. I heard about a story bóyá ní ìjẹta. Wọ́n ní ẹni yìí wọ́n pè olórin, àwọn jẹ́nsí olórin ni. Ó ṣe tó dùn mọ́ mi gan. Inú mi dùn sí gan. Ó ní bó ṣe débẹ̀, ọmọ mi lọ fún prógrámù yẹn. Ó ní gbogbo àwọn gbogbo wọn ti yọ fóònù wọn. Wọ́n fẹ́ máa ṣe sẹ́fì pẹ̀lú ẹ̀. Ó lọ ní ẹ jọ̀ọ́ before I do anything keep your phones. Please. Ó ní má rí mi o. Rí Ọlọ́run nínú mi ló wà níbí yìí o. Don't see me as a somebody o. Ẹ jọ̀ọ́ drop all your phones. Put it to. Ó ní gbogbo àwọn ó ní arárọ̀ gbogbo àwọn sẹ́fì ni. Ó ní mo like ẹ mo pàtẹ́wọ́ fọmọ yẹn mo ní very good. Ó nígbà yẹn ó ló minister ní mọ́mí ó minister mo ní ẹni tó ti kọ́kọ́ gbé Ọlọ́run sókè. Tó ti kọ́kọ́ fọlọ́run ṣáájú. Ẹ má ṣe sẹ́fì pẹ̀lú mi ẹ má tiẹ̀ ṣe mọ̀ pé ń sìn àti àwọn olórin àwa náà ṣe o. Ibi àbá wà báyìí wọn a máa ń fẹ́ kán mọ̀ pa àwa ń bẹ̀. Wọ́n ti máa gbé wa láti ìgbà àti bọ́lẹ̀ láti inú mọ́tò. Bẹ́ẹ̀ ni àníkọ́ lọ́hùn ṣàánú gbogbo torí ṣe mọ̀ nígbà wá dé kínní tí gbogbo àwọn èèyàn fẹ́ ṣe sẹ́fì bẹ́ẹ̀ tí inú ẹ̀ wá ń dùn inú àsìkò yìí ni mo rí àwọn èèyàn tí wọ́n máa lọ àwọn yin Ọlọ́run nínú kọ́nsáàtì tí wọ́n máa kí èèyàn tí wọ́n máa wá náwó. Tí wọ́n máa náwó fún wọn. Wọ́n máa náwó. Ẹ̀rù rẹ̀ ó TOBA a máa wá náwó sáyà. Ọjọ́ tí mo kọ́kọ́ pàdé ẹ̀rù bà mí. Mo ní ṣe máa kọrin níbí báyìí ṣé wọ́n á tún wá ná mi náà lówó. Ṣé ló dàbí pé mo ti dalẹ̀? Ṣé ló dàbí pé mo dalẹ̀ lọ́jọ́ yẹn? Ṣùgbọ́n mo rí pé time goes on. Àwọn èèyàn ń ṣe wọ́n ń ṣe kí ló dé nínú praises tó máa lọ tẹ̀rùtẹ̀rù. Tó máa lọ tẹ̀rùtẹ̀rù tó bá parí kọ́nsáàtì tán tó sọ pé Olúwa ṣé gbogbo èèyàn rí ọ. Ṣé mo wà ókè ṣá ṣé mo wà ókè ṣé o wà ókè pẹ̀lú mi pẹ̀lú ẹ̀rù gan tí wọ́n bí ọmọ tí mọ̀mọ́ rẹ ní máa bọ̀ ńlé tó tó ló máa sì pé Olúwa ṣé mo ṣe dáadáa Olúwa ṣé mo Ọlọ́run máa restore. Bó ṣe kọ́nsáàtì sí from concert to club ni wọ́n lọ celebrate ní. Níwájú Olúwa. Níwájú Olúwa
ó kàn lè ṣe wọ́nranwọ̀nran ó kàn lè ṣe wọ́nranwọ̀nran Ìdòwú ó kàn lè ṣe wọ́nranwọ̀nran níbẹ̀ orí ẹwájú ẹni tó wà ó lè pa ó lè jí níwájú ẹni tó wà kò sí tí ò lè fi ọ́ ṣe. Mọ́mí, as a song minister tí Ọlọ́run pè ẹ́, ṣé ìgbà mìíràn àtọ́ yẹ pé o gbọ́dọ̀ kọrin gan kí ìṣẹ̀yanu ṣẹlẹ̀ nínú audience? Because àwọn ẹlòmíì máa ń wò pé bóyá àwọn pastors prophet nìkan wọ́n lè ṣiṣẹ́ ìyanu àbí bóyá tí. ṣe rí ogun tó bá le jù tó gbàwẹ̀ tí ò ṣẹ́ máa kọ orin. Ogun tó bá le jù tó gbàwẹ̀ àtàdúrà tí ò ṣẹ́ yí sí orin. Yí sí orin. Máa yin Ọlọ́run. Ó lè tilẹ̀kùn wọn rí bí ipò fẹ́ gbàdúrà. Máa yin Ọlọ́run. Mo ti ṣe rí sà. Mo ti ṣe rí sà. Máa yin Olúwa. Mo yin ọ́ bàbá mi. Mo yin ọ́ Jésù mi. Nígbà tí kò sẹ́nìkan, Jésù wípé mi nìyí. Nígbà tí kò sí ìrànwọ́ mọ́, ó lé mi á ràn ọ́ lọ́wọ́. Nígbà tí kò sí ìrètí fún mi mọ́, ó wá lé mi ní ìrètí ògo rẹ̀. Rebecca, mo yìn ọ́ bàbá mi. Ó wà ní Eruretoba. Mommy, there is there be two common songs apart from Eruretoba tí a mọ̀ dáadáa. Ẹ rán mi létí. Yeah. That one is ara Eruretoba ló wà. Okay. Ẹ óyè sí bàbá o. Ẹ bá mi óyè sí bàbá. Ọba ńlá tó jọba lọ. Kìnìún ńlá ẹ̀yà Júdà. Inú Eruretoba ló wà. Wow. Inú Eruretoba ló wà. Akọ àwọn míì, mo ti kọ Eruretoba volume 2 nísìn. Wow. Mo ti kọ. Ó ní Ọlọ́run mi. Eruretoba ìbúrí ọ ara igbó ò balẹ̀ mọ́. Mo tún ti kọ̀ mí tí mo kọ pé Eruretoba Eruretoba o ìpẹ̀kun ayé kò sì sí àwárí òye rẹ̀ Eruretoba. Ẹ fún wa ní díẹ̀ nínú èyí tẹ̀sán pé ó ń bọ̀ wá lọ́nà ẹ̀. Mi ì lè fún ni. Ṣẹ́ni social media ní ìsinyìí. Bẹ́ẹ̀ ni ó ti wà. Tó bá ti gbọ́ díẹ̀ ló fẹ́ gbọ́ ń bẹ̀. Nǹkan oníkan ló máa ń wù. Ó lè gbọ́ lọ sínú studio. Á wá fi kàrámọ̀ rẹ̀ sí. Ẹni tó ní ibi tó ti gbà bóyá omijé ló fi gbà. Ìwọ tó fẹ́ gbé síta. Nígbà ó bá ti palábọ́ra ẹ̀. Tó ti yọ gbogbo system, tó ti yọ gbogbo ìfún àtẹ̀dọ̀. Nǹkan ń pè ní gospel inú ẹ̀ tó da gbogbo ẹ̀ bó. Tiẹ̀ ní ayé á gbọ́ ju ìwọ tí o fomijé gbà lọ. Ó dẹ̀ lè jẹ́ pé ẹni tó gbà á gan kò ní pílátfọ́ọ̀mù tó. Kò ní. Kò tiẹ̀ ní. Kò ní. Wàá kàn rí pé orin yìí ibo ni mo ti kọ. Orin wàá gbá kámú ni o. Jésù. Àgbà kámú ni. So orin ti sọ pé ó kọ́ ní social media. Tó bá ti kọ́ kó sábì lébẹ̀lì ẹ̀. So ẹ fún wa ní kan sí nínú àwọn orin yìí. Nínú àwọn orin mi, mo ti kọ̀kan ní ìsìn tí wọ́n pé Ọlọ́run tó ga elétò ayé mi, bàbá mo gbé ọ̀gá. Ọba ni ọ́, ó tún gba dọ̀bálẹ̀ ọba, ó làálàá fi jọ. Ó ṣe ibi tó bá mi dé, aya grand ló tún mú mi lọ. Bàbá tí kì í dalẹ̀ ọmọ, n ó ròyìn rẹ̀ fààyè gbọ́. Kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná, kì í ṣe pé mo ti débi tó fẹ́ kí n dé. Àmọ́ mo wo bí mo ti bẹ̀rẹ̀, mo wo bí mo dé. Ìpìlẹ̀ mi kéré, ó rough, ó dẹ̀ tough, ṣùgbọ́n òjò lódodo. Ìpìlẹ̀ mi kéré, ó rough, ó dẹ̀ tough, ṣùgbọ́n òjò lódodo. Ó gbógo fọ́lẹ̀ mi. Ìpìlẹ̀ mi kéré. Ó kéré. Àwa tá a léèyàn, a léèyàn. A mọ̀ọ̀yàn. A ní bàbá òkè, a ní bàbá àsàlẹ̀, a ní anybody, a ní ẹnì kankan. Ó tọ̀ ṣùgbọ́n síbẹ̀ ó jẹ́ olódodo sí wa. Òjò olódodo.
ìpínlẹ̀ mi kéré ó rough ó tough ó jẹ́ olótìítọ́ ó jẹ́ olótìítọ́ ó jẹ́ olótìítọ́ ó Jésù mi ó jẹ́ olótìítọ́ ó jẹ́ olótìítọ́ ó jẹ́ olótìítọ́ ó Jésù mi ó jẹ́ olótìítọ́ tó bá sọ nípa rẹ̀ ó jẹ́ olótìítọ́ ó ṣe é fún ohun gbogbo ó ṣe é fún ohun gbogbo ó ṣe é fún ohun gbogbo Jésù ó ṣe é fún ohun gbogbo ní ìgbà tó dàbí ogun oníṣẹ́ ó ṣe é fún ohun gbogbo ní ìgbà tí ìjì ń jà bíi pé ò ní dákẹ́ ó ṣe é fún ohun gbogbo ní ìgbà tí ó dàbí àdúrà ò ní padà gbà ó ṣe é fún ohun gbogbo ní ìgbà tí òkùnkùn ṣú tí ìmọ́lẹ̀ dàbí òkùnkùn biribiri ó ṣe é fún ohun gbogbo ní ìgbà táyé mi wá gba àtúnṣe tí ògo bá dé tí ìràwọ̀ wá tàn tí gbogbo èèyàn wá mọ̀ ó ṣe é fún ohun gbogbo bẹ́ẹ̀ ni yes, ẹ máa dúpẹ́ ní ìgbà gbogbo. At times, ìlàkọjá kì í fẹ́ béèrè orin ọpẹ́. Ju pé kó sọ pé ẹni fogun jà mí ìgbà tó ló wá sọ fún mi pé o ò sí ní yàrá ogun yàrá ìyìn ló wà. Gbogbo ogun màá máa sọ di ìyìn fún ẹ. Kò sí mi lórin gbákú gbèmí gbákú gbèmí ó yá gbà ó yá ó dà pé mo nìkan nínú crisis nìkan ni mo kọ́ mo dẹ̀ tún nìkan just of reason tó wà lórí ọba ni ó ni mo sọ pé ìwọ ọ̀run ó yá ṣí òjò ìbùkún kó rọ̀ kí ayé mi lè dìbùkún fènìyàn òjò ìbùkún ó yá máa rọ̀ má má gbà ó má má gbà ó má má gbà ó má má gbà ó káráyé sọ mí di kòròfo má má gbà ó so mo láwọn orin àdúrà yẹn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n sábà orin ọpẹ́ ló máa ń wà. jẹ́ kí ọpẹ́ rẹ pọ̀. orin ọpẹ́ ló máa ń wà. gbogbo àwọn orin yìí wọ́n ti wà available ní àwọn digital platforms. yes ó wà tó bá fẹ́ listen sí. tẹ́ bá lọ sórí Facebook tẹ́ bá kàn Google Rebecca Afolabi á gbé gbogbo àwọn orin díẹ̀ yàtọ̀ sí Eruretoba mi mọ́ tó yọ kúrò ẹ dákun ẹ bá ń wá solution nínú gbogbo social media tó ó wà bẹ́ẹ̀ táwọn yẹn lè lọ listing sí. ẹ lọ gbọ́ àtàwọn míì tá àti kó síbẹ̀ la máa padà kó síbẹ̀. ok Ọlọ́run àtúbọ̀ máa ràn mí lọ́wọ́. yes so kí a tó máa lọ ẹ bá mi ṣàdúrà. ṣe ilé-iṣẹ́ ìránṣẹ́ ìyá mi. ilé-iṣẹ́ yìí Smedia àti àwọn èèyàn tó ń wò wá. àdúrà kí wọn tí màá gbà àdúrà yẹn ó pé méjì. Olúwa jọ̀ọ́ mo ń gbàdúrà sí ìwọ Ọlọ́run tó ní ayé wa ohun gbogbo tá à ń sọ yìí a ní ìrírí kan ni ló mú ayé wa different. mo gbàdúrà ìgbàlà ńlá fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù kó bẹ̀ wá wò. àmín. àdúrà kejì náà ni pé Olúwa jọ̀ọ́ ohunkóhun tá a mú wa kúrò ní ọ̀dọ̀ rẹ̀ Jésù má jẹ́ ó dé bá wa. gbogbo àwa olùsìn olùyìn Ọlọ́run lórúkọ Jésù a ò ní tán o. àwọn tí a ti gbóhùn àwọn tá a ti gbóhùn wọn lórúkọ Jésù a ò ní dèrò ẹ̀yìn o. a máa tàn sí lórúkọ Jésù ilé iṣẹ́ yìí Olúwa sọ di ńlá sí. àti brọ́dà mi yìí lórúkọ Jésù Kristi àríyọ̀lẹ́ máa jẹ. lórúkọ Jésù àìsàn ò ní ṣe kò ní ṣọmọ yín kò ní ṣaya yín ilé yín ó tòrò kalẹ̀ àlàáfíà yóò sì jọba Olúwa kó mú yín lọ síbi ńlá tó gbòòrò ibi gbogbo ẹ̀yin èèyàn ibi ò tí gbòòrò tó ó sì máa gbòòrò lórúkọ Jésù Olùgbàlà amen in Jesus name amen. yes wa so táwọn èèyàn bá fẹ́ reach out sí bóyá wọ́n fẹ́ pè yín àbí bóyá social media yín ẹ bá mi ṣe bí orúkọ yín lórí social media. lórí Facebook
Rebecca Afolabi. Okay. Page lórí Facebook Rebecca Eruretoba. Ẹ lọ follow mi ńbẹ̀. Okay. Ibẹ̀ ni ó dà pé ibi Rebecca Afolabi yẹn kò lè gbà púpọ̀ ṣùgbọ́n page mi ẹ lè follow mi lórí WhatsApp, TikTok, Eruretoba, Instagram, okay. The same thing. Okay. Rebecca Afolabi ó link papọ̀ mọ́ Facebook. So YouTube mi náà Rebecca Afolabi. Ẹ lọ wo àwọn orin tí a ti fi síbẹ̀. A ṣẹ̀ṣẹ̀ ń pull ẹ̀ síbẹ̀ ni pẹ̀lú orí ọ̀fẹ́ sí àti jí àsùnwọ̀n. So alágbára Ọlọ́run a máa rí àwọn orin wa ńbẹ̀. So tá a bá dẹ̀ tún fẹ́ pè mí sórí aago mi a lè pe nọ́mbà yìí 080. nọ́mbà tí ẹ mọ̀ pé àwọn ìtura àwọn yẹn máa pè yín gan. Ẹ jẹ́ kí ẹni bá fẹ́ pè mí tí mi bá gbé kán WhatsApp mi. Lórí ẹ̀. Lórí ẹ̀ jẹ́ fún 080 33 63 0 11 1. Okay, ẹ bá wa tún pẹ̀lẹ́ kan sí. 080 33 63 0 11 1. Ẹ lè WhatsApp. Okay. Ẹ ṣé gan látàárọ̀ tí ẹ ti ń wò wá. I'm blessed. I'm blessed. Wọ́n mẹ́yìn lẹ bless wa. Èmi náà jẹ́ ní ìbùkún mo rí Ọlọ́run yín. Mo rí Ọlọ́run yín. Thank you, Jesus. So I know you are blessed as well. So thank you so much for watching. Thank you so much. Títí dìgbà mìíràn táwọn máa pàdé. Still your humble Stephen Adekunle. Don't forget to subscribe, please. Subscribe, and the Lord will continue to bless you. Amen.